bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas apàtẹ ìtàn mọ́kúta o. Èèyàn tó bá mojú ògún ní dàbí nírè kì í ṣàmọ̀ríwọ́. Ká sọ̀tàn kó kún kẹ́kẹ́ láì sáyọ̀ kúrò. Olùkọ́ àgbà lónìí yẹn. Gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí lókè òkun ni wọ́n ń kan sára sí fún iṣẹ́ ọpọlọ pẹ̀lú àgbékalẹ̀ èdè èyí tó wé ti gbọ́. Olùkọ́ àgbà Laji Abbas Ọlọ́run ọba ló rán ẹ. Ìtàn Yorùbá kò tiẹ̀ gbọ́dọ̀ kú ó dọ̀wọ́ gbogbo wa. Ààrẹ òǹpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas Ọlọ́run ló rán ẹ. Asọ̀tàn gbayì asọ̀tàn gboyè o. Iṣẹ́ tó o ṣe títí tó o fi dolóyè nílẹ̀ Yorùbá. Ọba Olúbàdàn ló fún ẹ lóyè èyí tó tọ́ sí ẹ. Ààrẹ òǹpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba ló rán ẹ. Ààrẹ òǹpìtàn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa. Ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Laji Abbas. Ìwọ ń pápá ìwọ ń lọ asọ̀tàn gboyè ìwọ lọ́lọ́run fún. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas apàtẹ ìtàn mọ́kúta o. Láyé ọjọ́ sí gbogbo ohun tó ṣẹlẹ̀ kọ́lá fojú rí o. Ọ̀làjú ò lè dé ká fojú egbò tẹ́lẹ̀ Yorùbá ká ronú wa. Kogun ò lè gùn kó má níbi tó ti bẹ̀rẹ̀ ká rántí orísun wa. Ohun tó ṣẹlẹ̀ láyé ọjọ́ sí tẹ́nìkan ò mọ̀ ìtàn ní òròyìn gbogbo wọn. Olùkọ́ àgbà Laji Abbas ikú kan ò ní ẹ̀ pa. Olùkọ́ àgbà Laji Abbas apàtẹ ìtàn mọ́kúta o. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas apàtẹ ìtàn mọ́kúta o. Mo tún kí wa o. Mo kí wa bí mo ṣe máa nẹ̀foríjì mi bí mo ṣe máa kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ti lè máa gbọ́ mi tẹ́ sì ti lè máa wò mí kedere. Ẹ tún pàbọ̀ sórí ètò yìí ètò wa Ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ààrẹ òǹpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. Àkọ́kọ́ o mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó ṣe yí pé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi lè máa ṣe ọmọ aráyé lóore. Bákan náà mo dúpẹ́ o fún gbogbo àwọn alátìlẹyìn ètò yìí ètò wa Ìtàn Yorùbá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Èyí tó ṣe pé yìí gangan ni ìtàn tẹ́ẹ̀ ní tán ẹ̀yin ní àṣà tẹ́ẹ̀ ní sá. Ẹ̀yin lẹ́ ń dá aṣọ wa pé bò ní ìtàn àti àṣà wa bò ní òṣè ní parẹ́ bó ni ogún àwọn bàbá wa bó ni ò ṣe ní wọ́ọ̀kù lójú ayé wa tá à ní di àpótí létà. Tí a bá ń bá wa bọ̀ a rí wípé láti bí ọjọ́ mélòó kan ni àti jẹ́ kí etí wa kó di sí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ àti àwọn nǹkan tó ń lọ káàkiri jákèjádò tìbútòrò ilẹ̀ Yorùbá ní àsìkò tí a wà yìí lásìkò tá a wà tó lásìkò tá a wà yìí ó jẹ́ àsìkò kan tó gbẹgẹ́ tó sì ṣe fún ilẹ̀ Yorùbá. Ìdí nu tá a fi dákẹ́ tá a fi ń lọgun tatata. Káwo gbogbo bí ọ̀rọ̀ ìbò pámárì kó tó di pé ó wáyé ní abẹ́ ẹgbẹ́ òṣèlú APC léyìí tí àfojúsùn gbogbo àwọn èèyàn ti gbà yí pé ilẹ̀ Yorùbá òun náà ni olùdíje yóò ti jáde. Tá a bá wá wò lẹ́yìn ìgbà tá a ṣe pámárì tán oríṣiríṣi àwọn ète
àti ìjàmbá ni àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá ni wọ́n ń ṣe láti da ojú ọlá láti dojú ọlá ọmọ oyè tá a fà sílẹ̀ láti ilẹ̀ Yorùbá bolẹ̀. Kò sí ọmọ oyè méjì tí a fà sílẹ̀ nílẹ̀ Yorùbá bí kò ṣe aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Jagaban tí a fà sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni àwọn ọ̀tá ni wọ́n ṣe, ó kọ́wó ni wọn ò bú tán, oríṣiríṣi ni à ń rí tí wọ́n ń gbé jáde, ṣùgbọ́n ipa tí wọ́n ń pa ó ṣe ara ni ó fi ń san ní ọ̀rọ̀ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Nígbà ó yá ní ilé ìfowópamọ́ àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà CBN Central Bank of Nigeria ni wọ́n gbé ìlànà jáde yìí pé torí àwọn olóṣèlú àmọ́ tọkàn CBN pẹ̀lú ọ̀rọ̀ ètò ìdìbò, àwọn fẹ́ ṣe pààrọ̀ àwọn owó ni wọ́n bá ní ọ̀dà ká máa kó wa wá ká ṣe gbogbo ẹ̀, akówó lọ àrówó, wàhálà lọ́tún wàhálà lósì, wọ́n ń pa ọrọ̀ ajé orílẹ̀-èdè lára, ẹ̀mí àwọn èèyàn ń bọ́, wọ́n ń dá wàhálà lẹ̀, ìwọ́de ń lọ, gbogbo ẹ̀ ń lọ. Nígbà tọ́rọ̀ rí báyìí àwọn gómìnà kan dìde káàkiri tìbútòrò ilẹ̀ Yorùbá, wọ́n ké gbàjarè àti ní ilẹ̀ Haúsá, ṣùgbọ́n àwọn bíi Ọbásanjọ́ wọ́n ní tí Central Bank ń ṣe bí ṣe ń fi ara ní aráàlú wọ́n lọ dá, àwọn bíi Babangida wọ́n lọ dá, Àtíkù Abubakar wọ́n lọ dá, Peter Obi wọ́n lọ dá, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu èyí tí Central Bank ń ṣe nǹkan wọ́n ní kò dáa, ó ń fara ní aráàlú ni. Nasiru El-Rufai ní Kaduna nǹkan tó burú jáì ni, àwọn eléyìí jáde wọ́n sọ̀rọ̀ wọ́n láwọn ò ní gbà, wọ́n sì gbé ìjọba àpapọ̀ àti Emefiele tó jẹ́ gómìnà ilé ìfowópamọ́sí àgbà ilẹ̀ wa, wọ́n gbé wọn lọ sí ilé ẹjọ́ gíga ní orílẹ̀-èdè Nàìjíríà dá ẹjọ́ yìí pé ara ẹ fi ọjọ́ kún kò sí orílẹ̀-èdè tí wọ́n ti ń ṣe irú tí wèrè olórí burúkú yìí ṣe o tí ìparun ò ní bá wọn, torí pé ó kéré jù ọdún méjì ní owó ti tẹ́lẹ̀ àti titun tí wọ́n fi jọ máa fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí wọ́n jọ máa lọ tá a máa kó ti tẹ́lẹ̀ owó ti tẹ́lẹ̀ old money tá a máa kó lẹ̀ díẹ̀díẹ̀ títí tá a fi kó lẹ́tà tí tuntun á sì máa kó tuntun jáde. Ṣùgbọ́n oṣù mẹ́ta ni wọ́n fẹ́ fi ṣe, àwa tá a bá ń bá mi bọ̀ mo ti ṣe àlàyé lórí pé bí ò ṣe lè ṣeé ṣe owó tó ṣe wípé wọ́n lè tẹ̀ ní ọdún kan tẹ́lẹ̀ àwọn tẹ̀ ní oṣù mẹ́ta eléyìí tí òfin lè ṣeé ṣe. Orí ẹ̀ ni wọ́n wà tó ṣe wípé nígbà tí ọ̀rọ̀ ìbò ṣẹlẹ̀ gbogbo ẹ̀ náà la ṣàlàyé, àwọn ilé ìfowópamọ́ tó ṣe wípé àwọn Emefiele, àwọn Peter Obi, Saraki, Babangida gbogbo wọn báyìí ni wọ́n ní àwọn ilé ìfowópamọ́ Èkó tó ṣe wípé wọ́n lo ilé ìfowópamọ́ láti gbé owó jáde, wọ́n gbówó fáwọn èèyàn ní Èkó, àwọn Yíbò rí owó ní Èkó. Èyí ò ní kọ́kọ́, Emefiele wà lára àwọn tí ó kó àwọn ológun wọ ìlú Èkó. Tá a bá wo ààfin Oníbà, wọ́n lọ kó àwọn ológun dí ààfin Oníbà mọ́lé pé kí Oníbà má lè jáde. Tá a bá sì lọ wo ọ̀dọ̀ ọba Elégùṣì ní Èkó, wọ́n tó kó àwọn ológun wọ́n lọ fi dí ọba Elégùṣì náà mọ́lé débi pé a rí fọ́nrán tí wọ́n fojú àwọn èèyàn rí ní ààfin Elégùṣì. Nílẹ̀ Yorùbá náà ni wọ́n ti ń ṣe eléyìí, ṣùgbọ́n kí ló jẹ́ kó rí bẹ́ẹ̀? Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams òun náà ṣe àtìlẹ́yìn fún Peter Obi, kò ṣe àtìlẹ́yìn fún fún ọmọ Yorùbá, torí pé bọ́rọ̀ bá ṣe rí láṣẹ sọ ní àárọ̀ tí òní. Ọbásanjọ́, àwọn bàbá wa Ayọ̀ Adébánjọ, àwọn àgbà tó ṣe pé wọ́n rò pé àwọn ti dàgbà rẹ̀ tí wọ́n pàgbà abúlé àwọn dà, gbogbo wọn kọ̀yìn sí ọmọ Yorùbá, wọn ò sì mọ̀ pé àwọn kọ̀yìn sí ọjọ́ ọ̀la àwọn ni. Tí Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams tó bá sọ̀rọ̀ akin ní ìgbà tí ọ̀rọ̀ ìbò ń bọ̀ gẹ́gẹ́ bí oyè rẹ̀, bí ààrẹ òpìtàn ṣe ń kópa tiẹ̀, Tinubu kọ́ ni mò ń ṣiṣẹ́ fún, ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá ni mò ń ṣiṣẹ́ fún. Ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá ó sì ń rìn ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Tí Tinubu bá fi lè lulẹ̀, ilẹ̀ Yorùbá lulẹ̀ lásìkò inú ká tó lè dìde yóò nira. Tó bá ṣe pé Yẹmí Ọ̀ṣínbàjò iná bí ìṣe fẹ́ràn Yẹmí Ọ̀ṣínbàjò tó ibi ò fi pamọ́ pé mi ò fẹ́ràn Yẹmí Ọ̀ṣínbàjò ìṣe wá fi pamọ́, èèyàn ṣe vice president fódìdí ọdún 8 àní ẹ̀dá kan tó mú wá sílẹ̀ Yorùbá. Ọ̀nà tó lọ láti Ṣàgámù dé Ìkẹ́nnẹ̀ ìlú rẹ̀ kódà kò ṣeé rìn fún ọkọ̀,
a fẹ́ lọ apàdà ni a fẹ́ lọ ṣiṣẹ́ ìwádìí apàdà lójú ọ̀nà àpá náà kú nígbà tó lọ dìbò adébílù ọ̀hún ṣe rí ìlú vice president adébó ṣe rí tí kinní bá gba ọlùdé Buhari Daura ní ọ̀lọ́ ẹbí sósínbàjò ń lọ lo ọlùdé tiẹ̀ ní Ìkẹ́nnẹ́ bí ìṣe wá fẹ́ràn Ọ̀ṣínbàjò tó bá ṣe pé Ọ̀ṣínbàjò náà ni wọ́n fà á lẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ olùdíje lẹ́gbẹ́ abẹ́ ẹgbẹ́ òṣèlú APC bí èmi Ààrẹ òpè tó ṣe gbárùkù tìǹù bí ṣe gbárùkù tìǹù lẹ́yìn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹnìkan tí mo tún lè gbárùkù tì ní Ọmọyẹlé Sowore ṣùgbọ́n tiẹ̀ ó ní bá ẹgbẹ́ òṣèlú tó wà kò lè gbé débì kankan àwa náà sì rí níbi ìbò tí a dì òun ni torí pé tẹnitẹni ilẹ̀ Yorùbá lè mí roko sí o ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá ló kan àmì ṣùgbọ́n nígbà tí Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams dákẹ́ tí kò sọ̀rọ̀ ní gbogbo ìgbà tí ọ̀rọ̀ ìbò ń lọ tí Peter Obi lọ bá ẹwọ ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mo rò pé ara àwọn mọ́gàjí wa nìbàdàn tó jẹ́ olóyè Ìbà Gani Adams ara pọ̀pọ̀lọpọ̀ ọmọ ìtàn náà nu èyàn jẹ́ mọ́gàjí nìbàdàn ó tó ń jẹ́ olóyè Ààrẹ Ọ̀nà Kakanfò mọ̀lá sí ìdínú tó ṣe pé ẹni bẹ́ẹ̀ wọn ò lè fún ní oyè ìlú kò lè jẹ́ oyè pé kí wọ́n mogun àkàsọ̀ tí ó fi wá di olóyè tí ó di Olúbàdàn nígbà pọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín jẹ́ oyè ni tí Olúbàdàn bá fi lè jáwé oyè lé ọ lórí tó sì jẹ́ ìjòyè Olúbàdàn o tó gbọ́dọ̀ tẹ ewé o gbọ́dọ̀ tẹ orí gba ewé bì kankan mọ́ ọ̀rọ̀ yìí ń bọ̀ ẹ̀rí pẹ̀lú náà lọ jáde nígbà kan tá a sọ̀rọ̀ tó náà fẹ́ jáde tó fẹ́ ṣe bẹ́ẹ̀ tó mọ̀tàn tí ń sọ ìtàn tí ọ̀bára kìnìún ò ní bùdù kò sí tí ń jẹ́ kìnìún oníbùdù kìnìún oníbùdù ní aláàlélé níbo ló ti wá kìnìún oníbùdù. Ilé Tókì oníbùdó àti ilé Ìbíkúnlé wọ́n jọ kọjú síra wọn láyẹyẹ ni tẹ bá wà nílé Balógun Ìbíkúnlé tẹ́ kọ kìnìún oníbùdó sí ilé ibi tẹ́mọ̀ wẹ́wò mọ́ mọ́sálásí kan lọ́ọ̀kan ibi tílé Tókì oníbùdó ti bẹ̀rẹ̀ nu Tókì gangan ni oníbùdó ìlú ní jẹ́bùdó ìlú ní jẹ́bùdó oníbùdó ìní ọba tàbí baálẹ̀ ibùdó là ń pè ní oníbùdó a máa ń ní onírèké a máa ń ní olóyin a máa ń ní aláta elépo àwọn ìlú kan bẹ tá a máa ń lo olú Oníkòyí a máa ń ní Oníkòyí a sì lè ní Olúkòyí Oníkòyí náà oníbùdó Tókì ni ó wá ní ọ̀gá Ìbíkúnlé Ìbíkúnlé wá ní kìnìún níta máa ń pè ní kìnìún ni pé ọmọ lójú èèyàn tó ṣe pé akọni ni ẹni tó bá fẹ́ kó ọ̀gá rẹ̀ lójú oní ọ̀kọ́ kò lójú ní wọ́n á fi pe Ìbíkúnlé ní kìnìún oníbùdó àwọn ará ilé Tókì oníbùdó gbà bẹ́ẹ̀ àwọn ọmọ Ìbíkúnlé fúnra ẹ̀rí pé nígbà tọ́rọ̀ ṣẹlẹ̀ mo pe olóyè Adéwálé Ìbíkúnlé lára àwọn tó wà nínú ìdílé jagunjagun ilẹ̀ Ìbàdàn warlord tó sì gbọ́n ìtàn púpọ̀ ní olóyè Adéwálé Ìbíkúnlé àwọn ní Ọ̀tún Balógun Àwọ̀tán nílẹ̀ Ìbàdàn ní Ìdó local government nígbà mo pè mo gbé wọn sórí ètò wọ́n sì sọ pé Ààrẹ Òpìtàn bó ṣe sọ náà ni ó jẹ́ àwọn ìkẹsẹ̀ bí kákẹ́ lánàá sọ̀rọ̀ ìtàn táwọn sọ tá a sì wádìí ọmọ àlè ọ̀rọ̀ kò ní jáde lẹ́nu mi ọmọ àlè ọ̀rọ̀ ní ọ̀rọ̀ tá a sọ tí a ní rí ẹ̀rí fún. Torí ìdí èyí Ààrẹ Ọ̀nà Kakanfò kùnà láti sojúṣe rẹ̀ nígbà tí ilẹ̀ Yorùbá retí kó sojúṣe rẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams ó kùnà láti sojúṣe rẹ̀ pẹ̀lú bí Peter Obi ṣe lọ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ń bẹ̀ ó yé gbogbo èèyàn yìí pé ẹgbẹ́ òṣèlú PDP òun náà ni Ìbà Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams ṣe. Àwọn ibì kan bẹ tó ṣe wípé téèyàn bá ti dé àwọn àyè kan ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú kọ́ tí Ìbà Gani Adams bá ń ṣe ẹgbẹ́ òṣèlú bọ̀ tẹ́lẹ̀ nígbà wọ́n ti fi ọ́ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ò sí nínú ẹgbẹ́ òṣèlú kankan mọ́ èyí tí Yorùbá bá ń sọ lọ gbọ́dọ̀ máa sọ bọ́n bá sì fẹ́ràn owó ọ wá kìlọ̀ fọ́kànjú ojú rẹ̀ torí pé ó ti débi tó ṣe wípé àgbàtà lọ́kàn ó lẹ́ni tó ń bá ẹni bí àárín ṣe rí nù. Torí ìdí èyí ìlọ́wọ́ àfà tó ṣe pé ìwọ̀sí ń pọ̀ nígbà tá a fi di ìbò ààrẹ ní Èkó tá a bá wo ìbò ààrẹ tá a dìde kù bu ààrẹ làbà pé èjò lọ́wọ́ nú ṣùgbọ́n gẹ́gẹ́ bí tí INEC kéde àgbà pé Labour Party ó borí ṣùgbọ́n Ìbà Gani Adams ń bẹ nílùú Èkó ọgbọ́n yí pé àwọn sójà wọ́n lọ ṣe oníbàmọ́lé Ìbà Gani Adams ń bẹ nílùú Èkó Ààrẹ Ọ̀nà Kakanfò ó gbọ́ wípé àwọn kí lorúkọ ẹ̀ àwọn sójà wọ́n lọ sí ọba Elégùṣì mọ́lé àṣírí tó ṣẹlẹ̀ Ìbà Gani Adams ń gbọ́ gbogbo ìròyìn tún tí àwọn Yíbò pa ní
ní ìlú Èkó. Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá kò jáde sọ̀rọ̀ gẹ́gẹ́ bí akọni ilẹ̀ Yorùbá, ẹ wá já gbẹ̀yìn tì káti ẹ̀ kọ́kọ́ wá wò lásìkò tá a wà ẹ́. Oyè Ààrẹ Ọ̀nà Kakanfò oyè tó lágbára ni nílẹ̀ Yorùbá, àmọ́ kì í ṣe bó ṣe rí lánàá ló ṣe rí ní òní. Ó ti di oyè ìdálọ́lá lónìí, tá a pè ní honorary, ó ti di oyè ìdálọ́lá. Ṣùgbọ́n síbẹ̀ náà bó ṣe wù kó jẹ́ oyè ìdálọ́lá tó, oyè kan ni tó pàtàkì nílẹ̀ Yorùbá. Ẹ rí gẹ́gẹ́ bí àwọn ọba tá à ń jẹ nílẹ̀ Yorùbá bí honorary king náà là ń jẹ, torí pé alága ìjọba ìbílẹ̀ ó lágbára ju ọba lọ. Ṣùgbọ́n ìyẹn ọ̀wá sọ yí pé ká wá fi orí adé ká fi gbolẹ̀, ká lórí adé fi. Bẹ́ẹ̀ náà ni Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams bó ṣe wù kó jẹ́ oyè ìdálọ́lá tó, ìyẹn ọ̀ sọ yí pé àṣà ìlànà ìpìlẹ̀ tí ń bẹ ńbẹ̀ kò sí níbẹ̀ mọ́. Ẹni tó ṣe pé tó bá sọ̀rọ̀ gbogbo ayé fẹ́ gbọ́n tó fẹ́ sọ ni, tó bá dúnkòokò gbogbo ayé fẹ́ rí kíni ìdúnkòokò rẹ̀, tó bá mí gbogbo ayé fẹ́ mọ̀ bó ṣe mí, tó bá dìde gbogbo ayé fẹ́ mọ̀ bó ṣe dìde. ìní pé ká ṣọ́ra, ká má torí pé inú ń bí ni ká máa fi ẹyin adìẹ ká máa fi sọ̀kù, torí pé ó jẹ́ nǹkan ìdójútì. Mo ti ní mi ò ní mú ẹnu bà, ṣùgbọ́n gbàtẹ́lẹ̀ tó wá ń bọ̀ ló jẹ́ kí n fẹ́ mú ẹnu bà. Àwa náà rí tọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ Yíbò ṣe, adébẹ́sẹ kó sójà wọ ìlú bíbà, ṣùgbọ́n nígbà tó ṣe pé àwa tó yẹ ká sọ̀rọ̀ àṣọ̀rọ̀ ńgbà náà, adébẹ́sẹ kó sójà wọ ìlú tẹ́ kó gbẹ. Àwọn Emefiele iná ni wọ́n fún iléeṣẹ́ ológun tí wọ́n fún wọn lówó ńgbà kí wọ́n kó ológun wọ ìlú, lẹ́yìn tí òṣìṣẹ́ yà àwọn Ọbásanjọ́ gbogbo àwọn kánkọ̀sì wọn. Ṣùgbọ́n ń rọ ààrẹ wa tá a dìbò yàn, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, tí a bá búra fún wọn tán, a fẹ́ kí wọ́n bá wa gbé ìgbìmọ̀ olùwádìí dìde. Kí ni àwọn sójà tí wọ́n kó wá sí Èkó, kí ni ìdí tí àwọn sójà tí wọ́n fi lọ ṣe ọba Oníbà mọ́lé, ọba aládé ìṣẹ̀ǹbáyé, kí ló tẹ́ fi lọ ṣe mọ́lé, kí ni ìdí tẹ́ fi lọ ṣe ọba Elégùṣì tẹ́ fi lọ ṣe mọ́lé. Afẹ́mọ̀dé o, ṣé wọ́n gbọ́ pé wọ́n kó nǹkan ìjagun bẹ̀ ni o, àbí wọ́n gbé àpótí ìbò bẹ̀? Ó jẹ́ nǹkan ìdójútì, torí pé yóò ṣèmi yóò ṣèwọ, ìní ìjẹ́ ká na ìyẹn ẹgbẹ́ ni. Ìwọ̀sí ń pọ̀ fún wa nílẹ̀ Yorùbá lójoojúmọ́, ìwọ̀sí ń pọ̀ gidi gan tí wọ́n fi ń kàn wá, ẹgbẹ́ ìwọ̀sí wọ́n fi ń kàn wá nílẹ̀ Yorùbá. Kò sì sí tó jẹ́ kó níbẹ̀, àwọn tó yẹ kó dìde sí ọ̀rọ̀ Yorùbá, àwọn bàbá wa tó yẹ ká gbára lé, wọn ò dìde. Ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ò kàn wọ́n, ń jẹ́ kí àwọn àjèjì wọ́n máa fi ẹ̀gbẹ́ lọ̀ wá ní orí ilẹ̀ wa. Ìdí nù tá a fi ń pe Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams. Ọ̀rọ̀ òṣèlú ẹ jẹ́ ká gbé sílẹ̀. Ọ̀rọ̀ ìpè ẹnìkan sẹ̀mí ẹnìkan ṣe, tá a bá wò ọjọ́ ti pẹ́ tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó ti ń jáde bọ̀ láti ja ìjàgbara láti kó ilẹ̀ Yorùbá kúrò ní oko ẹrú. Wọ́n hàn sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, ṣùgbọ́n ideology oníkálukú, tèmi lè má bá tiẹ̀ mu, tiẹ̀ lè má bá tèmi mu, ṣùgbọ́n mi tó dé dúró ẹ jẹ́ ká ṣọ́ra. Ó sì ti pẹ́ tí o bá ti mọ̀ yí pé Ààrẹ Ìbà Gani Adams kò fi pamọ́, ó ti sọ gbogbo clip yẹn la ní tó sọ yí pé bí aṣíwájú ó sì jẹun sókè ìní nǹkan kan. Ṣùgbọ́n ètè lógun jíjà, ẹni tí èèbá ṣe ojúlówó ọmọ Yorùbá, tí èèbá sì ṣe ẹ̀jẹ̀ wa, kò lè mọ ìlànà tílẹ̀ Yorùbá máa ń tẹ̀lé. Àrí tó gbà àwọn ẹni àná ṣubú, àrí tó gbà àwọn ẹni àná. Ní àná mo ṣe ètò, mo dákọ̀ àwọn akọni bíi 10 sí 11 tó ṣe wípé gbogbo wọn àwọn Fúlàní wọ́n pa wọ́n, ẹyọ kọ̀ọ̀kan ni wọ́n rẹ́yìn wọn. Àwọn tó yẹ kí wọ́n fọwọ́sowọ́pọ̀ lẹ́ẹ̀kan náà kí wọ́n lé àwọn ọ̀tá lọ, ṣùgbọ́n ẹyọ kọ̀ọ̀kan ni Fúlàní ń tàn wọ́n pa, Akíntọ́lá, Yíbò ló pa Akíntọ́lá. Gbogbo alamọ̀ yìí pé bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kò fọwọ́ rọrí, òkú jẹ́ àmọ́bọ̀rọ̀ rẹ̀ sí rí, ìtí èsè àlọ́ ni. Àmọ́ láyé ìjọba Babangida, àmọ́ bẹ́ẹ̀ ṣe táàsìrí, àmọ́ bẹ́ẹ̀ ṣe náà kan mọ́ wọn lẹ́sẹ̀ ọlọ, àmọ́ bẹ́ẹ̀ ṣe pa Abíọ́lá, àmọ́ àwọn èèyàn bámbámbámbámbámbám. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni ṣé n tó gbà wọ́n ní gẹ́gẹ́ bí orin máyégún ilẹ̀ Yorùbá ni ọmọ gbọ́lá hàn, ó ní ohun tó gbé lágbájá ṣubú kí wọ́n náà mọ́ bá a ṣubú, kí wọ́n náà kó o gbẹ̀kọ́ o. Ó ti rí àṣìṣe, ó sì rọra jókòó. Ìgbà tó Yorùbá ni mo máa ń sọ, ẹ̀rí mo ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn rí. Mo ní tó pé tí Yorùbá bá fẹ́ jà, onígbà Yorùbá máa ń jà, tí Yorùbá bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan gbogbo ilẹ̀ ó mì tìtìtìtì. Nígbà tó àsìkò t'Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ ní ìlú Abẹ́òkúta pé
èmi ló kàn, Yorùbá tó sì kàn èmi lọ́kàn. Ẹ wo bí gbogbo Nàìjíríà ṣe mì, ẹ wo bí gbogbo àgbáyé ṣe mì. Ìjẹ́ ń pèlè èèyàn lò. Nígbà tó sọ̀rọ̀ ẹ kówó pamọ́, ẹ kó náírà pamọ́, ẹ gbépo pamọ́, a máa dìbò, a máa wọlé. Ìjẹ́ ń pèlè Yorùbá lò. Yorùbá yìí kàn ń sọ̀rọ̀ jẹjẹjẹjẹjẹjẹ. Ìní tẹ̀bárà nìkan tí bá ń sọ̀rọ̀ tí bá ń lérí òun lè ṣe kinní kan, òun lè ṣe kinní kan, irọ́ nípa Yorùbá yìí fọ́n lò. Bí Yorùbá ọ̀bá jà iná sọ pé Ìbàdàn lọmọ ọmọ láìpò wọ́n ti lè máa alẹ̀ wọ́n ti lè máa dúkọ̀ òwò Ìbàdàn òní ìjà lọ gbọ́sẹ̀ mọ́ wò gbogbo alẹ́ wọn nígbà bá wá débẹ̀ ṣé wọn ò jù báyìí lọ wọ́n wà tó fi tẹ kó bá wọn ìlú mi ọ̀yà ibi tẹ́ bá sáde ni ẹ máa kó wọn lọ. Torí ìdí èyí ète ni ká má ròyìn pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kò nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá bí wọn náà ṣe ló nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá ló náà ṣe nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá bí wọn náà ṣe wá ìdàgbàsókè ilẹ̀ Yorùbá ló náà wá ìdàgbàsókè ilẹ̀ Yorùbá ìdàgbàsókè ilẹ̀ Yorùbá lọ́jọ́ jẹ́ èmi àti ẹ ní ogún. Dínú tí mo fi ń pe Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams ẹ jí gìrì sí ojúṣe yín kò sí gbogbo tó bá wù kó rí tí ilẹ̀ Yorùbá bá ti ń lọ ibì kan tí ó pè ẹ jẹ́ ká wo ìbò tá a dì fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó yẹ kí Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams kó mọ̀ yín pé gbogbo ilẹ̀ Yorùbá ló ń fẹ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kódà ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ lọ wo ìbò tá a dì fún Aṣíwájú ń bẹ̀ a rí i pé díẹ̀ bíntín báyìí náà gbogbo òbò tí wọ́n fi la Aṣíwájú ní ìpínlẹ̀ Èkó a rí i pé kò tó 10,000 ẹ wá wo àwọn èèyàn tó lé ní 500,000 tí wọ́n dìbò fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ká tó wá sọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Èkìtì ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Oǹdó káwo Kwara káwo Kogi. Torí náà Ìbà Ààrẹ Ọ̀nà Kakanfò táwọn kan bá ń sọ fún yín àbẹ́yìn náà lẹ́sìn ń ròyìn pé àwọn èèyàn fẹ́ràn Aṣíwájú ìbò tá a dì ó jẹ́ ká mọ̀ pé a fẹ́ràn Aṣíwájú ibi tílẹ̀ Yorùbá bá sì ń lọ ní Ààrẹ Ọ̀nà Kakanfò wá ń lọ. Oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tá a gbé kalẹ̀ fún ẹ̀ṣọ́ ni kí ni a gbé Kakanfò kalẹ̀ fún gangan ní tààràtàrà nípìnlẹ̀ láti dáàbò bo Aláàfin Ọ̀yọ́. Olórí ẹ̀ṣọ́ Aláàfin Ọ̀yọ́ ni Kakanfò ẹ̀ṣọ́ ìní Kakanfò ẹ̀ṣọ́ nínú àwọn ẹ̀ṣọ́ tó jẹ́ 70 àwa ní àwọn ẹ̀ṣọ́ tó jẹ́ àgbà tó jẹ́ 16 àwọn àgbà ẹ̀ṣọ́ àwa ní àwọn 54 tó pọ̀wọ́ láwọn ṣùgbọ́n àwọn 16 àgbà ẹ̀ṣọ́ láti wá mú kan tá a pè ní ẹ̀ṣọ́ tá a pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ àwọn baálẹ̀ la máa fi jẹ Kakanfò ní ayé ìjọ́un àwọn baálẹ̀ ni a máa fi jẹ Kakanfò àwọn baálẹ̀ gbogbo àwọn ẹ̀ṣọ́ tó jẹ́ 70 náà ni wọ́n máa jẹ baálẹ̀ ṣùgbọ́n nínú wọn àwọn kan wá máa ń bẹ tó ṣe yí pé Aláàfin máa ń yàn wọ́n tí wọ́n wà ní ìlú táwọn ò ní gbé lẹ́yìn odi ìlú wọ́n wà ní ìlú. Kakanfò iná wa ni olórí àwọn ẹ̀ṣọ́ olórí àwọn baálẹ̀ ló ń jẹ́ ní ayé ìjọ́un a sì ń lò títí baálẹ̀ tó jẹ́ Kakanfò kẹ́yìn náà ni Látòsà baálẹ̀ Ìbàdàn nígbà tó tó àsìkò láti gorí àpèrè tó di pé ó di baálẹ̀ lẹ́yìn ìgbà tí baálẹ̀ Orówùsì tó gbéṣẹ̀ tán Orówùsì gbéṣẹ̀ Látòsà di Kakanfò sí ilẹ̀ Ìbàdàn òun náà sì ni Kakanfò tó fi ara gba ọ̀tá kẹ́yìn mo rò pé Látòsà jẹ Kakanfò ní ọdún 1871 ni ààrẹ Látòsà ilẹ̀ Ìbàdàn jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Aláàfin ló fi jẹ Kakanfò Aláàfin ni ó fi jẹ Kakanfò ní ọdún 1871 ni mo rò pé Aláàfin Adélù Aláàfin Adélù náà ni ló fi jẹ Kakanfò Aláàfin Adélù ló fi jẹ torí pé Aláàfin Adéyẹmí àkọ́kọ́ ó jẹ ní ọdún 1875 bẹ́ẹ̀ ni Aláàfin Adélù ló fi Látòsà jẹ Kakanfò. Aláàfin Látòsà wá ń bẹ lórí Kakanfò títí di ọdún 1885 ló jẹ́ pé ọdún 14 ni ló fi jẹ òun náà ló fi ara gba ẹ̀tù ló fi ara gba ọ̀tá kẹ́yìn òun ni baálẹ̀ tó jẹ Kakanfò kẹ́yìn òun ni baálẹ̀ ọmọ ìlú Ìlọ́ra ọmọ bíbí ìlú Ìlọ́ra ni Ààrẹ Ọ̀nà Kakanfò Látòsà ilé Ògúdù Òjé tẹ bá dé Ìlọ́ra ẹlẹ́bẹ̀rẹ̀ agboolé tí ń jẹ́ agboolé Ògúdù Òjé ní Ìlọ́ra
mo débẹ̀ ni o, mo rí ojú orí ibi tá a sin bàbá tó bí Látòsà sí àti ìyá rẹ̀ nínú agboolé náà. Ilé Ògúndù Òjé ní ilé Ààrẹ Ọ̀nà Kakanfò Látòsà ní ìlú Ìlọ́ra. Òun ló jẹ́ Kakanfò kẹ́yìn láyé ogun jíjà kó náà tó ṣe bí ọkùnrin ní ọdún 1885 ní ogun Kírìjí ní orílẹ̀ Ìgbàjọ. Ààrẹ Látòsà papòdà ọdún 8 ni wọ́n fi ṣe òkú rẹ̀ lọ́jọ́ sí Ìkìrun, odidi ọdún 8 gbáko. Lẹ́yìn ọdún 9 tí ogun parí ní ọdún 1893 ìní àgbé òkú Ààrẹ Látòsà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn akọni Ìbàdàn tí wọ́n kú pẹ̀lú rẹ̀ níbi tí wọ́n ẹ̀mbá àmì sí. Àgbé wọ Ìbàdàn ní ọdún 1893. Gẹ́gẹ́ bí ìlànà, nǹkan méjì ni tí Ààrẹ Ọ̀nà Kakanfò bá kú tó jẹ́ èèwọ̀. Àkọ́kọ́, àìsìn Kakanfò pẹ̀lú orí ọlọ́gbọ̀rí. Bí ó ṣe jẹ́ pé láyé ìjọ́un àwọn ọba Bìíní tí wọ́n ń fọ́nu a máa ń gbé pẹ̀lú ògo Ọlọ́run. Bí lọ sí Ilé Ifẹ̀ nígbà bá ti gba àṣẹ lọ́wọ́ bàbá mi Ọ̀nìrìṣà, kábíyèsí mo sí fìlà fún orí adé bàbá mi Ọ̀jájá Ògúnwùsì ẹni ìtàn Ọ̀nìrìṣà, mo sí fìlà fún orí adé. Tá a bá ti gba àṣẹ lọ́wọ́ bàbá mi Ọ̀nìrìṣà, a lọ bàbá ó fún wa ní àwọn ẹmẹsẹ̀ tí a jọ lọ láti lè jẹ́ kí ọ̀rọ̀ kó yé àwọn èèyàn. Ibi tí a máa ń sin orí àwọn ọba Ẹ̀dó sí, àwọn ọba Bìíní ní Ilé Ifẹ̀, gbogbo ẹ̀ láàfihàn wa, àti àwọn nǹkan ojúṣe ẹni tí ó bá jẹ ọba Bìíní tí ó wá ṣe ní Ilé Ifẹ̀, gbogbo ẹ̀ ni a ṣe àlàyé fún wa tọ́rọ̀ ọba lè yé wa. Àní mo sọ pé mo dé lódì mọ́lẹ̀ o, 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 ayé ti gbọ́ tán mi yàtọ̀, mo dé lódì mọ́lẹ̀ o. Gbé fún tí Ààrẹ Ọ̀nà Kakanfò bá wá sípò padà, bá a ṣe máa ń ṣe fún àwọn ọba Bìíní níjọ́ náà ni a máa ń ṣe fún àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò. A gbé orí wọn lọ fún Aláàfin Ọ̀yọ́. Ẹlẹ́ẹ̀kejì ni wípé àìsìn Ààrẹ Ọ̀nà Kakanfò sínú ilé níjọ́un, àìsìn Ààrẹ Ọ̀nà Kakanfò sínú ilé, ẹ̀yìn odi ìlú la máa ń ṣe Kakanfò sí. Ìdí nìyí tó ṣe yí pé nígbà tí Ààrẹ Ọ̀nà Kakanfò Látòsà kú, ìgbà tá a sin àṣìṣílẹ̀ rẹ̀ ní Òkè Ààrẹ, tẹ́ bá ti dé bẹ̀rẹ̀ ibi tí Èrèbó Olúyọ̀lé tó mú kinní lọ́wọ́ wà, kíni tí ẹ̀ẹ́dá tẹ̀ tó bèrè. Tí Èrèbó Olúyọ̀lé mú lọ́wọ́, ìbéèrè nu kí ni orúkọ ní tá à ń pè. Ó ti di ìbéèrè méjì tí mo fi síta láti rẹ̀ tó lè dáhùn rẹ̀. Mo ní tẹ́ bá fẹ́ túfọ̀ láyé ìjọ yìí pé ọba kan kú nínú àwọn ọba tó jẹ́ ọba aládé ìṣẹ̀ǹbáyé, tẹ́ bá fẹ́ lọ sọ nílé Ifẹ̀ bóun ó ṣe túfọ̀ pé sọba wàjà ni o, ọba ti kú ni o, bàbá wo sí láyé mọ́ ni bóun ó ṣe túfọ̀. Ẹlẹ́ẹ̀kejì, àìrọ̀ ẹgbẹ́jì ìdáàbò ti fẹ́ dákọ rẹ̀. Kíní tí Èrèbó Olúyọ̀lé mú lọ́wọ́, kí ni orúkọ rẹ̀ àti pé bóun ló ṣe jẹ́. Àkọ́kọ́ tí mo fẹ́ kó dá wa lójú ni pé tí Èrèbó Olúyọ̀lé mú lọ́wọ́ òun kìí ṣe ilẹ̀ Yorùbá ni wọ́n ti ṣe o, kìí sì ṣe Áfíríkà wá ń bí wọ́n ti ṣe. Èyìnbó Pọ́túgà kan ló fún Ìbò Olúyọ̀lé, ṣùgbọ́n kí ni orúkọ tá à ń pè wá náà ní àfijọ́rú rẹ̀, kí ni orúkọ rẹ̀. Ìdí inú tó lè pé wọn ò sin tábàtíwádé bẹ̀rẹ̀ òun níbi tí Èrèbó Olúyọ̀lé wà tó ipá náà Òjé, géètì Òjé là ń gbà bọ̀. Tẹ́ bá ti wá wọ apá ọ̀tún, ọ̀nà ilé Ààrẹ Látòsà Òkè Ààrẹ lẹ́mọ̀ wò. Ṣùgbọ́n bá ṣe pé ọ̀nà ọjà Abamọ̀ pọ̀ ọjà Abalẹ̀ nígbà bọ̀ tẹ́ débi Òléwu, tẹ́ bá wo apá àlàáfíà yín, ọ̀nà Òkè Ààrẹ ilé Ààrẹ Látòsà lẹ́mọ̀ wò. Ìdí nìyí pé tẹ́ bá dé ilé gbogbo àwọn alágbára àti àwọn akọni ilẹ̀ Yorùbá, ẹ máa rí ojú orí wọn nílé wọn. Kódà tẹ́ bá dé ilé Báṣọ̀run Ògúnmọ́lá, babaláwo ní Báṣọ̀run Ògúnmọ́lá, babaláwo onífá tó mọ fá tààràtàrà, ọpọ́n ìṣẹ̀ǹbáyé rẹ̀ tó fi ń dá ifá àti ẹ̀ gangan ó ń bẹ níbi tí a ṣe sí di òní olónìí. Àsìkò bọ̀ tí wàá fi èyún náà hàn wá, ọ̀rọ̀ bùnmi gbogbo ìbọn rẹ̀ ó sì wà ń bẹ̀ di òní olónìí. Ọpẹ́ Ìjàyè làbá ránṣẹ́ sí kó wá ròyìn ogun Ògúnmọ́lá, ṣùgbọ́n àsìn Látòsà sí ilé, a lọ sí orí oko rẹ̀ níbi tó ti di Bódìjà lónìí, ìlà ń pè ní Ààrẹ Avenue ní Bódìjà. Tẹ́ bá ti dé Ọ̀ṣun Tókun, ẹ sọ pé Ààrẹ Avenue lè lọ, ẹ sáà máa lọ tààràtààrà, bójọ́ kadà ni bó jẹ́ ọkọ̀ ní tẹ́ bá ń lọ tààràtààrà, ẹ ti rí mo ti ṣe àfihàn ojú orí Ààrẹ Látòsà. Mo sì dúpẹ́ lọ́wọ́ bàbá mi Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams, àwọn náà gbìyànjú
wọ́n gbé owó lẹ̀ pé kí wọ́n tún ojú orí yìí ṣe nígbà náà ṣùgbọ́n látìgbà náà bóyá àwọn tí wọ́n wá pè kí wọ́n ṣe ni o àti ìrí kí ó parí ṣùgbọ́n tá a gbọ́ tá a sì ṣèwádìí ni pé Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams wọ́n gbé owó lẹ̀ pé kí wọ́n tún ojú orí Ààrẹ Látòsà sí nígbà ẹ sì rí pé nígbà wọn ṣe nígbà náà mo tó lọ ṣe àfihàn ẹ̀ fún wa ìdí nítorí pé àfi sin Ààrẹ Ọ̀nà Kakanfò sí ẹ̀yìn odi ìlú bí ti Ààrẹ Ọ̀nà Kakanfò Látòsà tó jẹ kẹ́yìn bó ṣe lọ nù. Ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Látòsà ń bọ̀ ṣùgbọ́n mo ti sọ ìgbàgbé tí ń bá sọ ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Látòsà àwọn ìdílé Ààrẹ Látòsà nínú ìdílé tó lówó lọ́wọ́ tó lọ́lá wọ́n ní ọlá rẹ̀rẹ̀rẹ̀ bí ọlá Ààrẹ nígbà Látòsà ń bẹ láyé kò sẹ́ni tó lówó tó nílẹ̀ Yorùbá wọ́n fi ní ọlá rẹ̀rẹ̀ bí ọlá Ààrẹ àwọn ọmọ rẹ̀ sì kún lé wọ́n kún ta èèkàn ni wọ́n tá a bá sọ ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Látòsà mílíọ̀nù 5 ni èmi Ààrẹ Laji Abbas ó gbà ìdí ni wípé ẹ jẹ́ kí n là kó yáwọn èèyàn ìtàn Ààrẹ Látòsà mo fi ń dá wa lójú pé yóò lé ní ẹ́písòdù 20 wákàtí kọ̀ọ̀kan lọ́nà àlọ́mọlógún 30 episode yóò lé bẹ́ẹ̀ tí ó bá wọ ìta gbé sí ni wípé láàrin 35 sí 40 àmọ́ ká gbé sí pé ó lé ní 30 ní ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Látòsà torí á bẹ̀rẹ̀ láti ìlú Ìlọ́ra tí wọ́n ti bí báwo ni Ìlọ́ra ṣe jẹ́ ta ni bàbá rẹ̀ bó ló ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀ kí ló bá dé Ìbàdàn o èyí tí ò rújú akọ̀pẹ̀dẹ́mu làárẹ̀ Látòsà bá dé Ìbàdàn akọ̀pẹ̀dẹ́mu tí wọ́n ta ẹmu fún àwọn akọni bí Ìbà Gani Adams náà ṣe jẹ́ kápẹ́ńtà kápẹ́ńtà fọ́níjọ́ tọ́ba ṣe tó máa nà ní sọ bẹ́ẹ̀ náà ni Ààrẹ Ọ̀nà Kakanfò Látòsà ṣe jẹ́ akọ̀pẹ̀dẹ́mu ẹ wo ìfijọ́ nínú àwọn méjèèjì ṣùgbọ́n orí sọ Ààrẹ Látòsà di jagunjagun ó sì di Ààrẹ Ọ̀nà Kakanfò tó lórúkọ tó lókìkí tórúkọ rẹ̀ ò sì pátá parẹ́ nínú ìtàn ilẹ̀ Yorùbá àti Áfíríkà ti ayé ní Látòsà àmúdébẹ̀ gbogbo ogun tó jà gbogbo ìṣèjọba rẹ̀ ìdínú láti jẹ́ pé a sì lọ sí gbogbo àwọn ààyè tá a bá dárúkọ àfihàn wa ìlọ́njẹ́ pé mílíọ̀nù 5 ṣùgbọ́n tá a bá ṣe ń bá a lọ tó bá fi wọ December ọdún àwọn náà mọ̀ pé nǹkan òdú yóò tún di mílíọ̀nù 7 tá a bá tó gbọ́ tó bá tó di bí ọdún kan sí yóò di mílíọ̀nù 10 lẹ́m̀bí o Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn tí ń bá sọ ìtàn Ààrẹ Látòsà lọ́wọ́ tá a wà yìí o nínú ọdún yìí lásìkò mílíọ̀nù 5 yóò pè torí pé ìtàn tó ṣe pé ó lé ní 30 episode ẹ wò gbà tí a sọ ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe àtìlẹ́yìn fún tá a fi rí tàn náà sọ owó tí ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí náà wá ń gbà náà ó lé ní mílíọ̀nù 1 ó fẹ́ wọ mílíọ̀nù 2 fúnṣẹ́ ìwádìí fún àwọn ètò tí a ṣe fún lílọ àrígbà lọ sí ìlú a lọ sí Ìjàyè a lọ sí Òkò a lọ sí Ìkòyí gbogbo bẹ́ẹ̀ mo lọ tọpinpin mo gba ìtàn káàkiri torí pé kì í ṣe pé ká kàn jókòó ẹni bàtà àwọn kan wá bá mi ẹ wá sọ ìtàn Ààrẹ Látòsà ẹ̀kẹ́ ti sọ̀tàn bàbá wa bàbá yín nítàn ẹ̀yọ́ ọmọ rẹ̀ sì lówó ẹ̀sùn onígbọ̀wọ́ rẹ̀ ẹ má jà sí pé ìfàlà ń fẹ́ gbogbo ìdílé tó bá ti jẹ́ ìdílé ọlá tí wọ́n bá fẹ́ ká sọ ìtàn wọn tí wọ́n bá ti ṣe lè ṣe onígbọ̀wọ́ rẹ̀ kí ìtàn wọn bàbá ńlá wọn máa gbélẹ̀ èyí tá a ṣe yìí náà ní jẹ́ òun torí wípé wọ́n máa ń jẹ́ nǹkan ìdójútì gbáà torí pé àná ní àṣà wa nígbà tọ́rọ̀ bá wá délẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tẹ́lẹ̀ fẹ́ jọba tẹ́ ilé Ọ̀yọ́ nìsín pípé wọn ò jẹ́ gbádùn nínú bẹ́ẹ̀ bóòlù lè ṣe rí ẹ ti ẹ̀ bàbá ń bẹ ó ti dáa báwọn. Ìlú jẹ́ pé Ààrẹ Ọ̀nà Kakanfò Látòsà ni ló fi ara gba ọta ló fi ara gba ẹ̀tùkẹ́yìn tó jẹ́ pé baálẹ̀ tó jẹ́ nígbà tákítọ́ ló fi jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ lákítọ́lá àti jẹ́ Kakanfò méjì sí Ògbómọ̀ṣọ́ tẹ́lẹ̀ Tóyè jẹ́ Àkànní Alébíoṣù ó jẹ́ Kakanfò bákan náà ni Òjó Aburúmọ̀kù ọmọ rẹ̀ ó jẹ́ Kakanfò Òjó Aburúmọ̀kù ń bẹ láyé tí Ààrẹ Látòsà fi jẹ́ Kakanfò ṣùgbọ́n Òjó Aburúmọ̀kù ó kú lójú ayé Ààrẹ Látòsà Ààrẹ Látòsà fi ọwọ́ agbára gbà lọ́wọ́ rẹ̀ pé ogun Ògbómọ̀ṣọ́ ń jà lásìkò yìí ẹgbẹ́ kínní ìwá ìmí lọ́kàn ẹnì kẹta tí ó jẹ́ sí Ògbómọ̀ṣọ́ ni Ládòkè Samuel Ládòkè Akíntọ́lá òun náà sì ni kírísítẹ́nì àkọ́kọ́ tí ó jẹ́ Kakanfò àwọn mùsùlùmí bíi 3 ti jẹ́ ṣáájú ti
ti tiẹ̀ látòsà tó jẹ́ síbàdàn muhammadu ọbádòkè látòsà mùsùlùmí ni òun ti jẹ́ tóyèjì àkànní alẹ́bí oṣù mùsùlùmí ni bí àárín ìṣèlénu ló jẹ́ pé àwọn èèyàn mẹ́ta òun èé ṣe baálẹ̀ ẹnì kejì tí ó tún wá jẹ́ ní sànmọ́nì tá a wà yìí nígbà táwọn òyìnbó ti gba sáà lọ́wọ́ àwọn bàbá wa òun náà ni Basọ̀run MKO Abíọ́lá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ọmọ Ẹ̀gbá ni ẹ̀ṣọ́ sì nítorí wípé Ọ̀jọ́ ibi tá a pè ní Ọ̀jọ́ nìbàdàn ibẹ̀ ni ilẹ̀ àwọn Ẹ̀gbá dé àwọn Ẹ̀gbá tí wọ́n sì ní àwọn Ẹ̀gbá tí wọ́n ní í ṣe pẹ̀lú Ọ̀yọ́ Aláàfin ni Ọ̀yọ́ Aláàfin torí pé ìtàn ó máa ń fi ojú hàn ọ̀rọ̀ bòmí lè yí òjò tí bá fẹ́ sọ ìtàn Basọ̀run MKO Abíọ́lá ní tààràtàrà àti ìdí tí ó gbé Kakanfò rẹ̀ fi tọ̀nà tí bá fẹ́ sọ ó jẹ́ sí ìlú Ìkẹjà ìní ó jẹ́ sí Ìkẹjà lóòótọ́ ọmọ Abẹ́òkúta ni àmọ́ nígbà tí ó fi jẹ́ Ìkẹjà òun ni ó ń gbé kò gbé ní ìlú Abẹ́òkúta Ìkẹjà ló jẹ́ sí ibẹ̀ náà ni a sì sin sí Ògbómọ̀ṣọ́ la sin Ládòkè Akíntọ́lá sí Ìkẹjà ńlá sin Ààrẹ Ọ̀nà Kakanfò Basọ̀run MKO Abíọ́lá sí bí àárín ìṣèlú nù ojúṣe Kakanfò tí mo ṣe sọ ni pé láti dáàbò bo ilẹ̀ Yorùbá kó lọ síbi tí ilẹ̀ Yorùbá bá ń lọ ìdènà tí a fi ń sọ ẹ wá jẹ́ wá padà síbi tá a ti ń bọ̀ nígbà wàhálà wa dé ta wá rí ète tí àwọn Ìgbò tí wọ́n ń ṣe láti àti ìdúkokò wọn àfẹni tí ó rí rẹ̀ ọ̀bá pé mi ò ní mọ̀ ní pé ewu ń bẹ lóko lóńgẹ́ náà ewu ni pẹ̀lú ọ̀nà tí àwọn Ìgbò ń gbà láti lè gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ àwọn ọmọ aládé kí wọ́n sì kó wa ní papá mọ́ra ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwa ọ̀dọ́ tí ọ̀rọ̀ ti ń yé ní ìpínlẹ̀ Èkó a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa lọ́balọ́ba gbogbo àwọn ìkàn nílẹ̀ Yorùbá tó ti pé gbogbo alájọ tú jáde láti pariwo síta ẹgbẹ́ ọlọ́kọ̀ ni ẹgbẹ́ olóúnjẹ ni ẹgbẹ́ aláṣọ ni ẹgbẹ́ onírin ni ẹgbẹ́ elépo ni ẹgbẹ́ ọlọ́gẹ̀dẹ̀ gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà nílẹ̀ Yorùbá tá a mọ̀ yí pé bójú bá ti ti ẹ̀yìn ìgbẹ̀tí ojú ti Èkó lé bójú bá sì ti Èkó lé ojú ti gbogbo ilẹ̀ Yorùbá náà ẹnìyàn fi sọ pé ẹ jẹ́ ká dìbò ti gómìnà tán káwá tó kálálákàtà ló ká tó wá fi ààbò fún adìrẹ ká tó wá gbé ìlànà torí àtúntò òfin ń bẹ àtúntò òfin ń bẹ àgbà ní ọlọ́pàá ìpínlẹ̀ wọn ò lè wá kó àwọn sọ́jà wá kó fi wá mọ́ sí àwọn bàbá wa mọ́lé ẹ rí i pé ẹ̀gbin àti ìwọ̀sí àwọn Ìgbò yìí ń pọ̀ jù tí ẹ bá gbàgbé àwọn Ìgbò àgọ́ ìrosùn náà ni ó wá tí wọ́n sì wá pa Ààrẹ Ọ̀nà Kakanfò wa Ládòkè Akíntọ́lá tí wọ́n pa mọ́lé tí ẹ gbàgbé pé àwọn Ìgbò àti Fúlàní àwọn ni àtàwọn ọlọ̀tẹ̀ ọmọ Yorùbá àwọn ni wọ́n pa MKO Abíọ́lá ọ̀rọ̀ pípọ̀ ń bẹ lọ́jọ́ iwájú àwọn ni wọ́n pa MKO Abíọ́lá bóyá tí Ààrẹ Ọ̀nà Kakanfò gàgà ìdá bí sánú pé Ìgbò pàkan àwọn Haúsá Fúlàní pẹ̀lú ìfọwọ́sowọ́ Ìgbò wọ́n pàkan ẹ mọ̀jẹ̀ wọ́n pè mí náà bóyá ntó fà nù ó lè jẹ́ ntó fà ní ṣùgbọ́n tá a bá dúró ní ìrókò tá a sì fi ohùn ṣọ̀kan irú tó ṣẹlẹ̀ lásìkò ìbò ààrẹ tí wọ́n kó ológun tí wọ́n lọ fi ṣe ọba Oníbàmọ́lé tí wọ́n sì kó ológun àtọlọ́pàá tẹ́ fi lọ sí ọba Elégùṣì mọ́lé àrífín ńlá ló jẹ́ nílẹ̀ Yorùbá tí èmi Ààrẹ òpìtàn tí n sì ní fi ojú rẹ̀ wò èyí fi ojú rẹ̀ wò. ṣùgbọ́n ibi tá a wá dé ní inú ìwé ìròyìn The Nation tó jáde gbogbo àná láti rí oní mo gbé síbẹ̀ o àwòrán tẹ̀ ń wò gbàgàdàgbàgàdà ó ní ti Emefiele àti ti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu èyí tí a gbọ́ ni wípé Emefiele ti fún ẹgbẹ́ òṣèlú Labour Party ní 500 million gẹ́gẹ́ bí ìwé ìròyìn The Nation ti gbé jáde lónìí Emefiele ti fún Labour Party ní 500 million ẹgbẹ́ òṣèlú ṣe pé àwọn Ìgbò ló pọ̀ jù ń bẹ̀ tí wọ́n fẹ́ gba ìpínlẹ̀ Èkó pé ẹ fi ṣe ètò ìbò ẹ̀pín ẹ̀ṣẹ̀ ẹ̀bù sọ́tún ẹ̀bù sósì 500 million èyí tó wá lọ́dọ̀ Emefiele nù àìmọye bòmí náà ni owó ti wá o tí a bá gbàgbé ní àtàyè Sikh Nnamdi Azikiwe ni wọ́n ti fẹ́ gba Èkó wọ́n ti ní premier ní East ó wá di wípé Sikh ti dúró pé òun ó tó jẹ premier lẹ́kọ̀ọ́ ọmọ ìyá rẹ̀ ti di premier níbẹ̀ èyí tó wá kanlẹ̀ Yorùbá báwọn ọlọ́gbọ́n àti àwọn olóyè ilẹ̀ Yorùbá ṣe yarí nù tí ẹ dìde pé rárá o àwọn ò ní gbà o àwọn ò ní gbà ní bàbá wọn Báfẹ́mi Awólọ́wọ̀ ṣe tó fi di premier
ní ilẹ̀ Yorùbá. ṣùgbọ́n lẹ́yìn òdùn máwọn Sikh nínú àti àwọn ọlọ̀tẹ̀ torí wọ́n mọ̀ yí pé àkọ́kọ́ ilẹ̀ Ìgbò wọn ò ní ilẹ̀ Ìgbò ní ilẹ̀ gbogbo ilẹ̀ mélòó ní ilẹ̀ Ìgbò ní gbogbo ilẹ̀ Ìgbò tí wọ́n fún wọn ní stéètì 5 kò tó ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n tún bù mọ́ kò tó tí wọ́n bá ju ilẹ̀ Ìgbò sí ìpínlẹ̀ Kwara yóò gbèmí ta lónìí ni yóò gbèmí torí pé gbogbo ilẹ̀ Ìgbò 29,000 square mile ni wọ́n pè Ọ̀yọ́ state jẹ́ 28 ìpínlẹ̀ Kwara jẹ́ 36 kábàlẹ̀ máa gbójúra wọn lọ. káwá wò wọ́n wá fún wọn ní ìpínlẹ̀ 5 tó sì pé gbogbo ìpínlẹ̀ 5 wọn gbogbo tí wọ́n ń pèsè fún orílẹ̀-èdè kò tó nǹkan kan nínú tí ìpínlẹ̀ Èkó nìkan ń pèsè tí ìpínlẹ̀ Ògùn rí ó ju ti ìpínlẹ̀ 3 lọ́nbẹ̀ tá a bá pa owó tí ìpínlẹ̀ Ògùn àti Ọ̀yọ́ ń rí ó ju ti gbogbo ìpínlẹ̀ 5 wọn lọ́nbẹ̀ wọ́n ń jẹ oúnjẹ sàárà. ṣùgbọ́n orílẹ̀-èdè tó ṣe wípé tá a bá ti ní àwọn àgbààkà bí Ọbásanjọ́ àwọn Ayọ̀ Adébánjọ àwọn bíi Bọ̀dé George tí wọn ò ní wòye pé ẹ wá lóòótọ́ ọmọ wa ni ṣé Tinubu sí ọ̀sẹ̀ ìmí náà ọ̀sẹ̀ gbogbo wa àmì ẹ jẹ́ ká pè é ká bára wa sọ̀rọ̀ fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá yìí tí ń ṣẹlẹ̀ yóò máa ṣẹlẹ̀. àwọn tó yẹ ká dúró nígbà Ayọ̀ Adébánjọ bàbá àti 90 tí ń wá sí Ìbàdàn nítorí Peter Obi láti wá náwó rẹ̀ òkè sọ́sì rò pa àgọ́ bó sì sọ́jọ́ náà pé jọ́ọ̀bù lọ́wọ́ mọ̀ Ìbàdàn ìrọ̀jọ́ ọ̀bù olóyè Ìbàdàn lèmi Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn lèmi orí ti wá pé lọ wo rẹ́kọ̀dù lọ máa wo Ìbàdàn nínú ìtàn ṣebí gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ PDP ni ó ṣiṣẹ́ polling booth ẹ̀ ó win ẹ̀ fún aṣíwájú ogun òkó wa rí ọmọ Ìbàdàn ṣẹgbẹ́ ẹnì kọ̀ọ̀kan ogun òkó wa rí nìbàdàn láwà Ìbàdàn nu bó ṣe yẹ kó nínú ṣùgbọ́n èyàn gbọ́dọ̀ jẹ́ aníyì káyé Ọbásanjọ́ ò níyì lábẹ́òkúta kò níyì lọ́tà ẹ lọ wo ọ̀nà tó lọ sóko rẹ̀ ẹ wò bó ṣe rí èèyàn ṣèjọba fódìdí ọdún 7 ọ̀nà Ìbàdàn sí Abẹ́òkúta kò ṣe ọ̀nà Abẹ́òkúta sí Ṣàngó Ọ̀tà sí Èkó kò ṣe ọ̀nà Abẹ́òkúta sí Ìjẹ̀bú kò ṣe ọ̀nà Abẹ́òkúta sí Ìdí Ìrókò gbogbo Yewa kò ṣe irú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ á múwèé lọ́wọ́ á lè máa kọ lẹ́tà já àràbùkà sọ̀rọ̀ páwọn ọ̀dọ́ ọjọ́ ẹ wo first message tó líǹkì síta tó bá ṣẹjọ́ káwọn ọmọ àtọmọ ọmọ tiẹ̀ pamọ́ tó ní káwọn ọ̀dọ́ jáde pé tí sójà bá ń pa wọ́n fún ọmọ kú ó ta àwọn ọmọ rẹ̀ ìran rẹ̀ ní sọ́jọ́ ọ̀pá àwọn ọmọ tiẹ̀ ní okó jáde kí sọ́jọ́ ọ̀pá wọn ìní tí mo máa sọ fẹ́yìn ọ̀dọ́ pé ẹ má jẹ́ mọ́ tì yín àwọn kan tì yín jáde lọ ṣe rálì àwọn ó sì jókòó ní ilé tẹ́ bá ti há owó okú fún yín inú yín ọ̀bà mọ̀ èló náà wọ́n fún yín owó tí ò tó jẹun súlẹ̀. Àtíkù ní ìsìn ẹjẹ́ wọn búra fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tán ó tún gba Dubai lọ́nu pẹ̀lú àwọn ọmọ tiẹ̀ Dubai ló wà kó tó di pé a ṣe election tá a ṣe lọ ọdún 2 àbọ̀ l'Àtíkù ò fi dé Nàìjíríà tá a gbọ́ nǹkan kan rẹ̀ tó wà ní kí lorúkọ ẹ̀ tó wà ní Dubai ìgbọ̀rọ̀ election ń bọ̀ ní lóde ṣerú àwọn tẹ́ ẹ fẹ́ kí wọ́n darí ìlú nù aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọ̀kọ́jẹ́ Èkó s'Àbújá nígbà EndSARS tẹ́ ń pariwo ó ti sálọ kò sálọ Èkó lọ́wà inú ẹjẹ́ àpèrà wa a dúpẹ́ lọ́wọ́ àwọn àgbà Aare àwọn àgbà dáadáa ẹ̀rí àwọn Afẹ́nifẹ́re amójúlówó àwọn Afẹ́nifẹ́re a sì mọ àwọn ọlọ́tí Afẹ́nifẹ́re ní pé ká pèrà wa Emefiele ó ti fún wọn ní 500 million báyìí ó ti fún Labour Party ní 500 million ìwé ìròyìn The Nation ló gbé jáde tí Emefiele ó wá jáde kó wá takò ìwé ìròyìn The Nation ló gbé jáde 500 million fún ìbò tá a dì ní ọjọ́ 5 òní ọjọ́ àbámẹ́ta ọjọ́ sátidé ọjọ́ 28 oṣù kẹta ọdún 2023 tàwa ẹ̀ ó ti fún ẹgbẹ́ òṣèlú Labour Party ní 500 million láti fi lè gba Èkó Ìgbò ńlá kàkà láti gba Èkó mọ́ ọmọ Yorùbá lọ́wọ́ láti fi ń pẹ̀yìn àwọn bàbá wa ẹ jẹ́ ká ṣọ́ra mùsùlùmí lèmi nínú àlùkùránì Ọlọ́run ní iná máa lè mú mi ní ikiwa àti pé àwa mùsùlùmí ọmọ ìyá ni wá tá a bá ṣe ájì lọ́wọ́ Saudi ó lò ẹ jẹ́ ká parí ájì alele Saudi ó lè gbogbo wa dànù ni wọn ò fi orílẹ̀ wọn bára wọn ṣe mùsùlùmí bíi ti yín ni mí ẹ lọ́gbọ́n lọ́lù rẹ lọ́mọ kírun rẹ lù rẹ ẹni wọ́n ò
àwa ni kẹ́ ẹ jẹ́ kó rí ìwọ gbé. Kéèyàn kó o lo 1000 years ní Saudi Arabia kó o bí ọmọ ń bẹ̀, wọn ò lè fún ọ níwèé ọmọ onílùú láéláé, o ò lè lẹ́tọ̀ọ́ sí tọ́mọ onílùú ń ṣe. Lẹ́kọ̀ọ́ àwa là ń sanwó iléèwé ọmọ Yíbò, gbogbo yunifásitì wa LASU Lagos State University àwọn ọmọ Yíbò ló pọ̀ jù ń bẹ̀. Gbogbo àwọn Yíbò sì gbà, gbogbo àwọn tó jẹ́ tọ́tọ́ pẹ̀sẹ̀ wa wọ́n kẹta àwọn ọmọ wọn sí wọn gẹ́gẹ́ bí aṣẹ́wó. Ẹ bá ti ń bá wọn sùn ẹ̀yin náà lẹ́ẹ̀mọ́ fún wọn ní slọ́ọ̀tì ọyẹ wọlé, àwọn ọmọ tí wọn ò nílé ìwé lọ ẹ̀yin lẹ́ ń sanwó wọn, ìjọba tó ń fún wọn ní owó ilé ẹ̀kọ́. Àwọn nọ́ọ̀sì wọn lẹ́ ń gbà síṣẹ́, bẹ́ẹ̀ bá dé lut àwọn Yíbò ni, bẹ́ẹ̀ dé gbà àwọn Yíbò ni nílẹ̀ Yorùbá. Wọ́n sì ń pariwo nígbà tí Ọlọ́run dìde nínú ẹgbẹ́ òṣèlú Labour tó ń bá dé kò ní sí ti ń jẹ́ agbèrò mọ́ ní Èkó. Ókè àwọn àgọ́ lọ kọ́kọ́ lọ ṣe ti Anambra, agbèrò Anambra ìbọn wọn máa ń yọ síra àwọn àtọ̀bẹ. Àwọn ti wà aláyé fún mi lọ́wọ́ mi sórí ẹ̀ dàrú ni wọ́n jọ pariwo mọ́ra wọn, wọ́n ò tún ríra wọn lọ́la, wọ́n ò tún gbowó, wọ́n ò mọ ibi tí wọ́n ti pàdé nílé fàájì lálẹ́. Aláyé ọmọ àjúbọ̀rọ̀ ṣe tí ìbákémọ̀ wọn náà ní fún mi lọ́wọ́ mi. Bí ìlànà ọba yí padà, àwọn tó lè ṣe náà ni kò síbi tí agbèrò sí káàkiri Nàìjíríà, kò síbi tá gbèrò sí. Ìpínlẹ̀ tí ọba ti sí agbèrò ẹ jáde wọ ẹ jẹ́ ká wá rí i. Ṣùgbọ́n ìlànà tá à ń tẹ̀lé bóò ló ṣe bẹ̀rẹ̀ gbogbo wa la mọ̀. Nígbà bẹ̀rẹ̀ òṣèlú tí Ọbásanjọ́ tí ó fẹ́ fi agídí gbalẹ̀ Yorùbá lọ́wọ́ wa, àmọ́ wọ́n ní àwọn olóṣèlú Èkó ni wọ́n gbára lé láti jà fún wọn. Àwọn wọn lọ́lọ́pàá, àwọn wọn ni sójà. Àgbà ní state police ni a ní lílo agbèrò. Tí state police bá ti dé, tí local police bá ti dé, gbogbo ẹ̀ ọ́ lọ. Ẹ já máa tẹ̀lé bí nǹkan ṣe ń lọ, ẹ má sì já máa gbọ́ ọ̀rọ̀. Kódà bí wọ́n bá bọ̀ ọ̀tá Ààrẹ jẹ́ pọ̀ tá Ààrẹ ṣe báyìí ṣe wádìí kó má bàa wá kábàámọ̀ lórí tó bá ṣe, kó má bàa kábàámọ̀ lé orí rẹ̀. Ìdí nù pé a gbọ́dọ̀ fi ṣọ́ra gidi gan. Ẹ má jẹ́ kí a fojúlẹ̀ kí wọ́n gba Èkó mọ́ wa lọ́wọ́. A ti gbọ́ pé wọ́n ti ń múra, wọ́n tó fẹ́ kó ológun wá, wọ́n fẹ́ kó àwọn ọlọ́pàá wá. Àwa ń fẹ́ àsìkò kéde fún ìjọba àpapọ̀. Ẹ má dá ogun lẹ̀ ní Èkó o, ẹ má dá wàhálà alẹ́ o. Bí ológun bá halẹ̀ mọ́ wa, Yorùbá ò ní gbà o. Yorùbá ò ní gbà o. Yíbò lè wá máa gùn wá gàràgàrà nílé o. Yorùbá ò ní gbà o. Etí yín mélòó tẹ́ ẹ bá fi ń gbọ́rọ̀? Yorùbá ti jí lójú oorun o. Yorùbá ò ní gbà o. Ìbò tí ń bọ̀ yìí àdúkò kò mẹ́nìkan gbogbo tẹ́ ẹ ṣe nílẹ̀ Yíbò tẹ́ ẹ já dìbò, gbogbo bẹ́ẹ̀ ṣe ríìgì ẹ̀lẹ́sẹ̀ nílẹ̀ Yíbò gbogbo ẹ̀ la rí o. Ẹnìkan tó dìbò fún APC ẹ̀wọ̀n fẹ́ fojú ẹ̀ rí. Gbogbo nílẹ̀ Yorùbá ẹ dìbò yín wọ́ọ́rọ́wọ́, a mọ̀ pé kẹ́ ẹ dìbò jù bẹ́ẹ̀ lọ ẹ̀ lè nà wá mọ́lé. Ó di àṣà ò lè wọlé gbé wúrẹ́. Ṣùgbọ́n ìbò tá a fẹ́ dì, ìbò gómìnà tá a fẹ́ dì lÉkòó, mo tún ń sọ o, Yorùbá ò ní gba ẹsẹ̀ dìdìrín o. Bí èèyàn bá kó sọ́jà jáde tó bá ń halẹ̀, ẹ má dàlúrú o. Àwa la nílùú wa o, àwa la nílẹ̀ wa o. Àwa la nílùú wa o, àwa la nílẹ̀ wa o. Bẹ́ẹ̀ bá kó sọ́jà jáde, tẹ́ ẹ kọ́lọ́pàá jáde fi ń halẹ̀, ẹ pààyàn tí ó pọ̀ ní o. Ilẹ̀ wa nílẹ̀ wa o. A lọ dà wọ́n láàmú nílẹ̀ Yíbò. Ọ̀dẹ̀ kan kọ́mẹ̀ntì ní àná. Ó ní à ń sọ̀rọ̀ nípa tribalism bó níbẹ̀ ni. Lọ sílẹ̀ kọ́kọ́ lọ báwọn Yíbò sọ. Báwọn Yíbò ṣe ń ralẹ̀ tí wọ́n ní ṣọ́ọ̀bù. Ẹnìkan pè mí, ẹni fẹ́ lè máa sunkún. Òun àtìyàwó rẹ̀ wà ní Anambra. Ó wá gba ṣọ́ọ̀bù fún ìyàwó rẹ̀. Irú ọjà tí ń tà, iná ẹ̀ wá ní láńlọ́ọ̀dù ló ní kí ìyàwó tiẹ̀ náà wá máa tà. Ó tún wá ń dìtẹ̀ pé ó tún ti ń tà ju ìyàwó òun lọ. Nílẹ̀ Yíbò ni wọn ò fi ààyè elépè nìkan báyìí gbà wá. Ẹ wo ìpàdé tí ẹ lọ sí láàfin ọba Oníbà ní Èkó. Ẹ wo báwọn Yíbò ṣe múra lọ tí wọ́n fẹ́ lọ sáàfin ọba. Ní la fi ń sọ pé ẹ̀yin ọba ẹ mójúṣe yín. Ẹ mójúṣe yín. Ẹ lè pe gbogbo wọn. Ọ̀tọ̀ ní ká ẹ lọ ṣèpàdé nínú ìgbọ̀ngàn ìlú town hall. Ṣùgbọ́n aṣojú wọn lẹ́pẹ̀ yóò sì jìnà. Ẹ gbà wọn ní gbólóhùn, ẹ lálé wọn táfẹ́ nì. Ẹ̀pọ̀ wọn náà wá ń bá yín jókòó, wọ́n ń fẹ́ ọlá. Ibo wọn ti ń ṣerú ẹ̀. Ẹ̀yin náà lẹ́ fa àrífín. Ibo wọn ti ń ṣerú ẹ̀. Mo fi fídíò hàn wá lánàá, ó ń bẹ online. Ilé ẹ̀ wò.
wọ́n wá jókòó wọ́n wà lẹ̀kẹ̀ sọ́rùn wọ́n dé fìlà jára búkà wọn tí wọ́n dé ṣé à ń ṣèpàdé àlàáfíà nu. Yíbò ó sì lọ wà láì mo tó sọ Yíbò ó lọ pósẹ́sì tó lọ́jọ́ ni díẹ̀ ńlá gba gbogbo ọjà wa padà. Ẹ jẹ́ ká lọ mo fi kíní síta lánàá Dr. Aliu bàbá Aliu ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe ní mo mọ nínú olóyè Ìbàdàn tó ti di olóyè àgbàlẹ̀ Ìbàdàn tó ṣe pé ọkọ̀ ní wà ní Kánò tó ipò ọmọ Yorùbá ni nígbà náà mo mọ iye àwọn ọmọ Yorùbá tí wọ́n máa ń wa ọkọ̀ ní Kánò tẹ́kisí ni o bọ́ọ̀sì ni o bẹ́ẹ̀ bá dé Kánò ní ìsìn àwọn Haúsá lẹ́ẹ̀bà ń bẹ̀. Gbogbo electronics àwọn Yíbò ni wọ́n ń tà kí làwọn Haúsá bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ní fún àwọn èèyàn wọn lówó ṣé Yíbò ń tarú ọjà bá ọyẹ ẹ máa tà wọ́n sì ń sọ láàrin ara wọn ẹ má lọ rà lọ́dọ̀ Yíbò ọ̀dọ̀ yẹn wá ní kẹ́ ẹ ti lọ rà. Yíbò tó mọ́wọ́ ọjà wọn wálẹ̀ wọn ò tó torí ẹ̀ lọ pé àlẹ́ ẹ̀ lọ ni àwọn ọ̀bọ̀jà yín jẹ́. Ẹ wo nǹkan building materials Yíbò èé tà gbogbo àwọn irin gbogbo ẹ̀ làwọn Yíbò ti ń tà kò sí níbàdàn ni o kò sí òfin níta máa ń gbọ́ ní Tẹjúmọ́lá onírin o ẹ̀gbọ́n Tẹjúmọ́lá onírin ṣùgbọ́n ní ìsìn Chinedu onírin o ìlà ń gbọ́ ní ìsìn níbi tó rí ìwọ ò pé tá a sì lájú wálẹ̀ tó sì ju wá sì fi ń rà mọ́ wa lọ́wọ́ lágbárí ìní ta fi ń pariwo fún wa. Ẹ rí àwọn kò sì síbi tíyà ti ń jẹ wá àwọn state governor ló ń fìyà jẹ wá. Ẹ worú 3.2 million tíjọba Buhari ní wọ́n fún àwọn èèyàn 5,000 ní state kọ̀ọ̀kan irú owó báyìí 3.2 million tí wọ́n bá fún àwọn èèyàn tí wọ́n ń ṣiṣẹ́ ọ̀yà gbọ́ ọjà báyọ̀ ọ̀yà máa tà ṣe gbogbo ẹ̀ tíjọba àwọn ilé tí wọ́n bí wọ́n fẹ́ tà láàrin ìlú ìjọba ìpínlẹ̀ lówó ìjọba local government wọ́n lówó kí Ọ̀yọ́ state government àbí state kọ̀ọ̀kan kí wọ́n máa sọ fún local government pé ọ̀dà o ní local government rẹ nínú owó tó bá ń gbà ó kéré ju àwọn ilé tí wọ́n bá fẹ́ tàbí ilẹ̀ tó bá fẹ́ tà tó bá bọ́ sáàrin ìlú ẹ máa rà ẹ máa fi kọ́ complex fáwọn èèyàn àwọn ọmọ Yorùbá ní kẹ́sì máa wà ń bẹ̀ ẹ lọ sí gbogbo Òwò road tẹ bá dé Queen Cinema lónìí Èkó tẹ̀dó láti ọwọ́ òkè désàlẹ̀ Yíbò ti ra gbogbo ibẹ̀ pa. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní fún wọn ní sí ọ̀fọ̀ ní fún wọn ní rẹ́kọ̀pì o ṣé wọ́n láwọn ọ̀mọ̀ páwọn ọmọ Yíbò ni wọ́n láwọn ọ̀dọ́ kọ Yíbò mọ̀ bẹ́ẹ̀ yẹn bá ní orúkọ bọ́bá ní èyí tó bá gbé ọkọ̀ Yorùbá wá á tún ṣe DNA fún ẹ jẹ́ ní DNA èyàn kan lè tẹ̀ wá Yíbò ni wọ́n yìí á sì tọ́ pínpín níbo la gbolé wọn torí pé tá a bá ṣọ́ra ilẹ̀ Yorùbá ọ̀bọ̀ mọ́ wa lọ́wọ́ bá a ṣe ń bá a lọ láàrin 50 ọdún ó kéré jù tí àwọn Yíbò fi ń gba ilẹ̀ tí wọ́n fi ń gba ilẹ̀ lójoojúmọ́ tí wọ́n fi ń gbalẹ̀ lójoojúmọ́ ó ju bí a ṣe rò lọ ẹ má bínú ẹ jẹ́ ń gbé pè. Ìdí nu tá a fi ń pè wá pé ká ṣọ́ra ká mójútó ìlànà wa ẹ jẹ́ káwa náà empowerment ká empower àwọn èèyàn wa kì í ṣe pé káàkiri máa kó ọ̀kadà fáwọn èèyàn nígbà mọ̀ ń gbọ́ wọ́n lẹ́nìkan wọlé ọ̀fẹ́ ọ̀kadà àti márúwá àmúlọ́mọ̀ ṣe o rẹ́ẹ̀pù ọ̀fẹ́ ọ̀kadà àti márúwá mo ní ẹ wo làákàyè ẹ wò ronú rẹ̀ àwọn ọmọ wọn wà á di ẹrú ń káyà nù kí ni ìyàtọ̀ láàrin ọlọ́kadà tó ń káyà àwọn ọmọ tó ń gbọ́ ọ̀kadà tó ń gbẹ̀gbọ́n márúwá ẹ lọ bá wọn iṣẹ́ kí ni ìwọ lè ṣe ẹ fún wọn lówó tó owó ẹ gbówó fún wọn ìtọ́ba níṣọ̀ gbogbo ọjà táwọn Yíbò ń tà ẹni ká sì bẹ̀rẹ̀ sí ní create awareness àwọn èèyàn wa ní ẹ bá rajà Yorùbá ní ẹ má bá rajà ẹ má bá kíní kan rajà ìdí nì bá ṣe máa create awareness ní tójú àwọn èèyàn owó fi ká bí bẹ́ẹ̀ kọ́ nígbà báyá láàrin pé Gbági international market Bọ́lá Ìgè international market Gbági tuntun láàrin báwọn Yíbò ti dominate ẹ̀ tán ẹ wá sí Ìbàdàn níṣọ̀ part gbogbo páàtì táwọn Yíbò ń tà lẹ́kọ̀ọ́ tẹ́ ti gba gbogbo ọjà ìjọ ní Yíbò bẹ̀rẹ̀ sí ń ta páàtì ṣé Yíbò ní ta páàtì tẹ́lẹ̀ ni tẹ́ ń gba Ládìpọ̀ tẹ́ ń gba gbogbo ẹ̀ wá ṣèbí Ládìpọ̀ ṣe báwọn Yorùbá wọ́n gbé lẹ̀ fún ẹ wá sí sọ̀páàtì nìbàdàn Yorùbá ò fún wọn láàyè tẹ́ bá dé sọ̀páàtì nìbàdàn Yorùbá lẹ́ẹ̀bà gbogbo ọjà síbẹ̀ náà kọ́ ìjẹ́jọba gbé owó tó tówó fún wọn ìsọ̀páàtì yìí ó ti kéré ó yẹ ká ti kó wọn lọ síbòmíì ká ti fẹ́ lójú ká gbówó fáwọn èèyàn ká sì ti mú ìlànà ẹ̀wọ̀ ibi tí orí wa kú sí
irú ìsọpáàtì àmọ́ ni wọn ò kàwé bó la ṣe lè mú ìlànà wọ́ fún wọn bẹ́ẹ̀ part time àwọn tó wà nínú ìsọpáàtì bó bá ṣe pé ibi tá a bá kó wọn lọ á kọ́ skul síbẹ̀ ẹ máa ṣe part time fún wọn. sáàsẹ̀ máa sọ fún yín ni pé ẹ mú ẹrù àná pọ̀ mọ́ òní kọ́ba àlè nílọsíwájú àwọn ti mọ bí wọ́n ṣe ń ṣòwò bẹ́ẹ̀ ṣe ń ta páàtì ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ń bẹ̀ ẹlòmíì ọ̀kadù secondary school lọ ẹlòmíì ọ̀kadù primary school lọ ẹ wá mú òní mọ ẹ pápọ̀ mọ́ fún wọn kí lọ síwájú lè bálẹ̀ Yorùbá. tẹ bá dé sọpáàtì irú ìtẹ́ ẹgbẹ́ Láji pọ̀ mo ò lè dán òun sọpáàtì ńbàdàn. kí ló dé ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè bí a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá má sọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà tribalism tribalism lèmi tribalism Yorùbá ni mí tribal àbí Yorùbá tribal ẹni má sọ̀rọ̀ tribalism Ìgbò ò lè talẹ̀ fún Yorùbá nílẹ̀ Ìgbò òun sì ń ralẹ̀ ó sì ń gba ọjà táwọn ìyá wa àwọn bàbá wa àwọn ẹ̀gbọ́n wa àbúrò wa ń tà mọ́ wa lọ́wọ́ ẹ sì ní má sọ̀rọ̀ pa tribalism kí Ìgbò padà sílùú rẹ̀ ìlà fi ń pè fún regional system tí Tinubu bá débẹ̀ wọ́n wá máa gapá lé wa lórí wọ́n máa gapá ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ní kí lorúkọ ẹ̀ ní Ajérọ̀mí Ìfẹ́lódùn ní Èkó sára wọn ọ̀balẹ̀ ìtàwọn náà sì máa ń ṣẹnu gbogbo ọjà tí wọ́n bá fẹ́ ṣe nígbà mo wà ní ìsọlọ̀ ìsọ pákó lókè afá ọ̀nà ẹbẹ náà lèyàn gbà lọ sí Ọkọ́ta ọ̀nà ẹbẹ lèyàn gbà lọ sí Jìgbò wọ́n sì ń sọ náà sí wọn ò jó ìsọ pákó rárá ẹ̀ẹ̀mẹ́ta ni wọ́n jó tèmi mọ̀ torí pé wọ́n ṣàfẹ́ tó kọ́ káwọn Ìgbò ọgbà wọ́n ń dá àwọn bàbá wa àwọn ìyá wa tí wọ́n ń ta pákó wọ́n ń dá wọn gbèsè ń bẹ̀ tó bá wá kọ tán àwọn Ìgbò wọn láwọn ọgbà bẹ̀ wọ́n bà lé àwọn èèyàn wa kú omi èyí tí ẹ mọ̀ bẹ́ẹ̀ àwọn tó bá wà nísọ lókè afá níbi tẹ́ ti ń ta pákó àwọn wọlé mọ̀tọ́ ẹ̀ pé mi ti dé sọ̀lọ̀ ti pẹ́ mo sì dábègbè ti pẹ́ bóyá àwọn Ìgbò ti gbà tán gbogbo sọ wọ́n máa sọ lẹ́sí ni wọ́n máa sọ lẹ́sí tẹ́ńbàdẹ̀ tí kọ́ tá local government tí kọ́ ni developer ló kọ́ ni àwọn Ìgbò ni wọ́n gbà ẹ sì ní ká dákẹ́ gbogbo ọ̀rọ̀ tí màá sọ bí n bá ṣe ń sọ̀tàn ìní màá sọ tribalism Yorùbá ni mí ìbá Ìgbò jà kí Ìgbò jókòó lu wọn jẹ́ tẹ́ bá sì fẹ́ ṣòwò ẹ ṣòwò yín wọ́ọ́rọ́wọ́ ẹ jáde wọ́ọ́rọ́wọ́ ẹ wọlé wọ́ọ́rọ́wọ́ ojú ti là ayé ìjọ ní kẹ wá kó bọn kẹ lọ máa pa àwọn èèyàn wa láyé lọ́ba àgbìlẹ̀ ẹ̀múdé ká tó ṣẹ́jú láàrin oṣù mẹ́fà oṣù mẹ́rin ẹ ti dolówó bí Ìgbò kan bá dẹ̀wò pípa láàpá yín gbogbo ẹni mo fi sọ yìí bẹ́ẹ̀ bá dẹ̀wò bẹ́ẹ̀ bá pa Yorùbá kan á pa Ìgbò mẹ́wàá bẹ́ẹ̀ bá pa Yorùbá kan á pa Ìgbò mẹ́wàá gbogbo àwọn èèyàn wa tí wọ́n ẹ̀ẹ́dì gbogbo àwọn tó bá jẹ́ big businessman á kẹ́rì páyàkìlá pa wọ́n ni ẹ̀ẹ́dì wádìí ẹ̀tì Yorùbá lé wọ́n àtúmọ̀ afurasí àbí lágbájá kan tí ń bá ṣòwò ni àbí kinní kan ni wọ́n pọ̀ ẹsẹ̀ ẹlòmíì àwọn nọ́ọ̀sì tí ń tọ́jú ẹlòmíì wọ́n pọ̀ ẹsẹ̀ ìmọ̀ sí gbogbo ẹ̀ àwa ti ṣèwádìí jìnnà kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n sì ń lé wa wọ́n máa ń lé wa sẹ́yìn odi ìlú ẹ lọ sí Lagos Island ẹ lọ sí Ìsọlọ̀ ẹ lọ sí Gbá ẹ lọ sáwo ẹ lọ sí Sùúrùlérè gbogbo àwọn ọmọ bàbá àná Ògùn ìpínlẹ̀ Ògùn Ìbàdàn wọn ń sá wá tí wọ́n wá ń kọ́lé sí wọn ò lè dúró lẹ́kọ̀ọ́ mọ́ à ń sá fún àwọn àlejò ń gbalẹ̀ wa ṣé ti wo òsì ti ta báwọn ṣé ti wo òsì ti ta àwọn Ọbásanjọ́ àwọn Bọ̀dé George àwọn Adébánjọ sì rí gbogbo eléyìí rí gbogbo eléyìí nígbà OPC ti lọ sọlé Ìgbò sẹmọ pé nǹkan ti dàrú mọ́ wa lọ́wọ́ OPC lọ sọlé Ìgbò nǹkan ti bàjẹ́ mọ́ wa lọ́wọ́ tán yẹn ẹ wá rò pé àmọ́ tá à ń sọ ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún a fẹ́ kí ìjọba àpapọ̀ tọpinpin ìwé ìròyìn The Nation ló gbé jáde yìí pé ète míì tí Emefiele ń dá nígbà ó ti lulẹ̀ lórí àwọn ète rẹ̀ tó ti lọ wọ́n gbépo pamọ́ wọ́n gbówó pamọ́ wọ́n ti fún Labour Party ní 500 million gẹ́gẹ́ bíi tí wọ́n sọ ẹ̀rù ọba mi o ilé torí pé kí wọ́n má bàa pa mí kí mẹ́wàá lè sọ òdodo ọ̀rọ̀ fúnlẹ̀ Yorùbá níbi táwọn ọmọ mi wà tí n bá kú mo ti lọ́mọ láyé tí n bá dẹ̀ kú ìsánkú torí wípé kí ni bẹ́ẹ̀dá so tíra tó so ń dè tó sòfúnpá yóò fàyè lẹ́ǹjọ́ kan náà ni òkè lábà máa bẹ̀rù sí kí wọ́n máa bèlè tàṣe yí pé ààrẹ ọmọ ààrẹ àbẹ́ẹ̀mọ̀pọ̀ máa síwájú Bọ́lá Ahmed Tinubu ní ààrẹ Nàìjíríà ààrẹ ọmọ ààrẹ so ẹ lọ sí mẹ̀dọ́
lásìkò táwa náà ti wà ní páwá yìí agbára ń gùn wá ó ń gùn wá ó ń gùn wá ń gùn wá ń gùn wá agbára ń gùn wá ó ń gùn wá ẹni ẹ̀ṣẹ́ sì búra fún bàbá rẹ̀ náà ẹ̀dúró ń bẹ̀. nígbà bá sọjọ́ tọkọ lẹ́tà ẹlẹ́sìn mìíràn tá a ké máa ní ìsìnkú jókòó jẹ́ máa pariwo rẹ̀ ẹ fi gbé rẹ̀ ta ọ bàbá yìbò apariwo rẹ̀ ṣé kò jókòó jẹ́ iná ni. tọ́ ọ bá wá tó bẹ́ẹ̀ tí ẹ bá wá búra fún Tinubu níwọ̀n Ọbásanjọ́ má lọ kí l'Àbújá á gbé ọlọ́ni bó ṣe gbígbé àwọ̀ ọ̀lọ́ lọ kí bọ́mọ ẹni bá ti ju ni lọ bí ìtàn ọmọ ọba kọ́ bí ìtàn ọmọ ọba kọ́ ilé dọ̀bálẹ̀ fẹ́ni tí mo jù lọ bí ìtàn ọmọ ọba kọ́ kéde tó bá sọ ọmọ ọba nìkan ó ní di ààrẹ ni ààrẹ giant of Africa nígbà bá sọjọ́ ọmọ sọ̀rọ̀ lẹ́lẹ́sìnmìírí rẹ̀ sẹ́yìn fẹ́ bá mi dá sétò níhà èmi máa ń sọ̀rọ̀ lọ́wọ́ ìta máa ń gùn mí ẹlẹ́gbẹ́ nìkan wà ní ojú òpó nìkan wà lójú òpó ẹ jẹ́ ká múra bílẹ̀ Yorùbá ò ṣe ní bọ́ mọ́ wa lọ́wọ́ ó ṣe pàtàkì ẹ jẹ́ ń lo eléyìí ká fi lè gbé ìpè ẹ jẹ́ ń lo eléyìí ẹ ti wọlé o. ẹ kú ojúmọ́ ẹ kú orúkọ yìí àti ibi tẹ́ ti ń pè o. Ọlátúnjí lorúkọ mi ìlú pè láti Èkó. láti ìlú Èkó. bẹ́ẹ̀ ẹ bá wa ẹ rí ọ̀rọ̀ tó mo ń bá yín dá sí torí mò ń tẹ̀lé bẹ́ẹ̀ sì ti bẹ̀rẹ̀ ni mo ti ń tẹ̀lé yín bọ̀. ẹ rí láàárọ̀ mo ṣe àwọn títà kan. ẹ kú òní bí ibi wà owó ẹ sí wa ń bí. ok báyìí nǹkan. ẹ ó dáa. ṣe rí mo padà rí pé èyí tó pọ̀ jù nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yìí àwọn aṣáájú wa ní bẹ́ẹ̀ ṣe sọ lóòótọ́ ṣùgbọ́n mo fẹ́ kẹ́yìn náà kẹ́ ẹ̀ tún ronú lé lórí gẹ́gẹ́ bí ààrẹ òpìtàn àwọn nǹkan tí mo fẹ́ sọ yìí. tí ẹ bá wo ọ̀nà àwọn Lẹ́kì àti àwọn oríṣiríṣi àwọn apá ibi tó ti nídàgbàsókè lẹ́kọ̀ọ́ lónìí ẹ bèrè pé àwọn wo ló léwájú ń bẹ̀. àwọn Yíbò ni. sọ̀rọ̀ mi lé ní. àwọn Yíbò ni. nígbà tí ọ̀rọ̀ di ọ̀rọ̀ afẹ́ ṣe ìdìbò àbáàní ṣe ìdìbò oṣù ẹ rí pé gbogbo ara rántí pé ilẹ̀ Èkó ilẹ̀ Yorùbá ni. ṣùgbọ́n ẹ rántí nígbà tá à ń sọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá tí wọ́n sọ wípé kí wọ́n dá Àmọ̀tẹ́kùn lẹ̀. ẹ wo nígbà tí wọ́n sọ wípé àwọn Fúlàní pé wọ́n sọ pé wọ́n ń ṣe àtakò wọn àbí wọ́n ń gbé ìjà bá ilẹ̀ Yorùbá kò sẹ́ni tó rántí pé àwọn tó wà lẹ́kọ̀ọ́ jẹ́ pé yíwa pé Èkó kọ́ gbogbo ló wà ṣùgbọ́n nígbà tọ́rọ̀ débi ní sí báyìí wọ́n ní ká má jẹ́ kí wọ́n gba Èkó lọ́wọ́ wa nítorí pé ó jẹ́ apá kan ilẹ̀ Yorùbá mi ì ní sọ ju báyẹn lọ mo kàn fẹ́ kẹ́ ẹ mọ pé ọ̀rọ̀ mi bí mo ṣe sọ yẹn ó máa di ọ̀rọ̀ tó tóbi lọ́kàn yín lẹ́yìn náà lè ronú lé lórí ọ̀rọ̀ mi yẹn ní o. so àwọn nǹkan yẹn gẹ́gẹ́ bí a ti dúpẹ́ pé aṣáájú ó ti wọlé gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ẹ jẹ́ kí àwọn Ìgbò ẹ wo gbogbo àwọn báǹkì ilé ìfowópamọ́ lẹ́nu tó wà nílẹ̀ Yorùbá àwọn wo ló léwájú ń bẹ̀. ẹ wo àwọn iṣẹ́ míì tó jẹ́ kó ṣe pàtàkì gbogbo ẹ̀ ló ti gbà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ń sọ lẹ́ẹ̀kan nígbà tí wọ́n ti ra ká sọ pé ìdajì Èkó ló ti rà tán kúrò lọ́wọ́ bí Èkó ìdajì Ìbàdàn ló ti fẹ́ rà kúrò tán lọ́wọ́ ọmọ Ìbàdàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tí àwọn olórí wa ṣáwọn náà ò ronú jinlẹ̀ lórí pé ó yẹ kí ààtò wà fún nǹkan gẹ́gẹ́ bí ẹ ṣe sọ lẹ́ẹ̀kan. táwọn nǹkan yìí ṣe pàtàkì ẹ má jẹ́ ká má ti torí owó ká máa ta gbogbo àwọn ọmọ ìyá wa àwọn ọmọ Yorùbá ẹgbẹ́ wa ká máa tà wọ́n lọ́pọ̀ ẹ̀yìn kò máa gbé ọdún márùn-ún wa ó máa gbé ọmọ ọdún mẹ́wàá wa òun làwa wà á tà dípò tó jẹ́ pé àbáwo ni àwọn ọmọ ìyá tèmi náà ṣe gbọ́dọ̀ bò. ìjọba ìpínlẹ̀ Èkó ṣe òfin sáwọn èèyàn jó ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ ìjọba ti ṣòfin ìyẹn lẹ́kọ̀ọ́ yìí pé iye báyìí ní kẹgbà iye báyìí ní ẹni àwọn àgbẹ̀ta bá bẹ̀rẹ̀ wí ká bẹ̀rẹ̀ òní. ìwẹ́ oníkọ́ ní pé tóbi náà kí n ṣe àfikún náà ni. ẹ kú òǹbí tẹ wà á sì ń gbọ́ ohùn wa padà bí ẹ ṣe ń bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń bá wa sọ̀rọ̀ àkọ́kọ́ ẹ má jẹ́ ká dàpọ̀ mọ́ra wọn
púpọ̀ náà àwọn tó wà ní Èkó wọn sọ pé kò ìṣẹ̀lẹ̀ Yorùbá, àwọn tí wọn ò mọ̀tàn àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń rí jẹ àwọn ni wọ́n ń sọ èèyàn èsè gbogbo àwọn tó wà lẹ́kọ̀ọ́. Ẹnìkan ti wà lójú òkú. Hello sir. Ẹ kú dédé àsìkò yìí o. Ẹ kú ètò ọlọ́wà pẹ̀lú ọlọ́run ní fi yín lẹ̀. Ṣé rí ìkẹ́tẹ́mi kan fẹ́ sọ ni pé ọlọ́run ti kẹ́ sọ̀rọ̀ tán but the most important ọ̀rọ̀ lẹ ti sọ but ṣé rí kankan mú wa mú kan fẹ́ áàdì mọ́ nǹkan tí ẹ ti sọ sà. Ṣé rí àwọn èèyàn wa wọn pẹ́ gbàgbé ọ̀rọ̀. Orúkọ yín àti ibi tẹ́ ti pé. Ẹni nítorí pé sọ̀rọ̀ ònàgbọ́ láti UK. Ẹ máa bọ̀ wọ́n bọ̀. Wọn pẹ́ gbàgbé ṣé rí dìtú pé election wà ní gbogbo ilé ẹ̀yẹ jẹ́gẹ́ election wọlé kó lọ tán kí Sanwó-Olú kó wọlé àwọn ẹ̀ má gbàgbé àwọn ẹ̀ má gbàgbé ṣẹ́rí láìpù tí a fẹ́ kí wọ́n kàn padà sí yẹn náà tún padà sí tó ẹjọ́ sáà ṣẹ́rí kẹ́tọ́ máa kàn sọ ni pé ó yá kí ṣẹ́rí ọmọlúwàbí táǹkù kọ́lọ̀ jẹ́ ká lùsì ẹ̀ àti fẹ́ máa lùsì ìgbẹ́tàn pẹ̀lú ọmọlúwàbí pé mímọ̀ gbà tí ẹ pé owó wa mú lọ́kàn wa bí mo gbà tó jẹ́ pé everything owó tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọmọ ìdílé tó bá ń sọ̀rọ̀ ọmọ ìdílé ó mọ̀ pé owó kọ́ ní abísálẹ̀ ní ilẹ̀ Yorùbá ọdún tí ó dúró jẹ́rí and pé tó ẹjọ́ ẹ jẹ́ ká bá àwọn onílẹ̀ àwọn ọba ẹ̀mú kò possible kò sí bí ìlú ṣe wà tọ́bọ̀ ní mo bí ilẹ̀ ẹ̀bẹ̀ ṣe rí ẹjọ́ àwọn bá náà ní lọ́wọ́ mi sọ pé ẹ̀gbọ́n lẹ́bi o but mi sọ pé àwọn ọ̀pọ̀ òsínbó ti fẹ́ tàlẹ̀ nílùú bí sọ lẹ pé àgbàlẹ̀ wọn lè ga tó ẹ̀kọ́ ni mo sọ. àwọn baálẹ̀ lẹ́bi àwọn ni wọ́n ń talẹ̀ àwọn ni wọ́n ń talé kò sí ilẹ̀ tí wọ́n tà tí wọn ò ní mọ̀ sí àwọn ni wọ́n ń tà fáwọn Yíbò torí tẹ́ bá sì tà tán kí ni wọ́n fi ń ṣe pàtí náà ìbẹ́ẹ̀rí wọn lórí social media wọ́n wá góòlù ọrùn wọn kò lẹ́kẹ̀ẹ́ gbàǹgbà sọ́rùn lórí kíni. so ẹjọ́ sàṣẹ́rí kiri campaign yìí ẹgbẹ́ ìka tí fíìmù tẹ́lẹ̀sì bá ti lọ pé máa lọ pé àwọn èèyàn wa kọ́rọ̀ tó nílà káyọ̀ ọ̀rọ̀ máa ń pẹ́ díẹ̀ so tábà sọ títí bá a ṣe bá yín sọ yìí àmọ́ àwọn ẹ̀ tó ń gbé mi gan ṣe ń sọ yìí mo ti sọ ti pẹ́ àmọ́ àwọn tó ń bá mi jà lé lórí tó di pé ògbó ọ̀rẹ́ tẹ̀lé tó wá di pé ó máa rí báyìí tó gbé mi ṣe wà yìí. ọdún kẹrin kọ́ tí mo ti ń pariwo bá wo program mi bọ̀ láyé ìgbà mo ń lo àgbàlá kọ́ mo ṣàlàyé fún ẹ nípa ọṣẹ tí Yíbò ó ṣe fúnlẹ̀ Yorùbá tí mo fi lálẹ́ àwọn bàbá pé gbàgbé ní táwọn bàbá yín dálẹ̀ sì jẹ́ àbí ìpariwo ńgbà náà ìwà kìíní yẹn gbà mo ti sọ. mo ti wo yìí ti pẹ́ ṣé bí mo ṣe wà yìí àmì pro Yorùbá o bí mo ṣe wà yìí káyà àti gba Yorùbá nation lóhun èmi mi ṣe wà yìí mo dáhùn fọlá gbọ́ Ọlọ́run máa ṣe sọ ẹjọ́ sá ẹjọ́ campaign ni ká mọ kàbí fún àwọn èèyàn àti jípé àwọn èèyàn wa àti gbọ́rọ̀ gbà mí ó lè fẹ́ lómi ìbò tó bá ti sọ títí tó bá yá wọ́n á rí nǹkan tá à ń sọ bó bá ṣe ń rí wa ń sìn wọ́n rí wa pé èèyàn ṣe ìyá mẹ́ eléyìí ń sọ̀rọ̀ pé èèyàn ṣe ìyá mẹ́ ìyá bá lè ṣe ń sọ oko àti kíní kan kò fọ́sùn kó máa láàlà ẹ̀ẹ́dì àwọn èèyàn tó wà nínú ìbò ìlú òyìnbó lẹ́wà inú mi dùn UK lẹ́wà ṣé ẹ̀tọ́ tẹ̀yìn ní lọ́mọ bíbí inú UK ní kódà kẹ́ bí mọ́ bẹ́ẹ̀ ọmọ yìí ò lè lẹ́tọ̀ọ́ yìí ọmọ bíbí wọn British kò lè lẹ́tọ̀ọ́ ẹ̀. ìṣẹ̀yàn kan náà. kí ló dé bẹ́ẹ̀ ìlànà ń bẹ òfin bẹ́ẹ̀. àtàlẹ́ di campaign la ní ìdí so ọkàn wa jẹ́ ó ṣí lágbọ́n lọ́ọ́ ṣe sà ọlọ́run àpẹẹrẹ ọlọ́run fi ń sẹ́ sáǹtì sọ́dọ̀ bàtà. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ kí aya mi ní àná olórí ìrìn ọlá Abbas fún tọjọ́ ìbí rẹ̀ tó sí lánàá mo dúpẹ́ àmọ́ rírẹ bára wa sí àmọ́ mú àìkú dẹ́gbẹ̀rà ìgbà ọdún kan ní àsìkò tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó di ààrẹ Nàìjíríà táwọn retí kí wọ́n búra fún yóò san gbogbo wa ẹ má sì jẹ́ ká sùn ìjà máa sọ wọn lọ́wọ́ sọ wọn lẹ́sẹ̀ ìkànnì ẹ̀ níta pariwo Emefiele ti gbé 500 million naira gẹ́gẹ́ bí tíwé ìròyìn dìlé sọ ó ti gbé 500 million naira fún Labour Party láti fi dá wàhálà lẹ̀ ní Èkó láti fi gba Èkó àwa Yorùbá náà Òbésèré ní arápálá mi ò jẹ́ sùn nígbà Sandoka kọrin Sandoka yóò mẹ́ Sandoka mò ń sùn lọ́wọ́ oorun náà ní sùn tí wọ́n fi gbé nǹkan gbà nígbà wá dá yóò Òbésèré ní arápálá mi ò jẹ́ sùn Òbésèré òun ò jẹ́ sùn tóun ẹ mẹ́jà sùn ọmọ Yorùbá mẹ́jà sùn ilẹ̀ Yorùbá di ọwọ́ wa tá a bá sì dìbò tán tí gbogbo ẹ bá lọlẹ̀ àtótó òfin bẹ bó tilẹ̀ wù kí wọ́n lé tẹ́wé bá pẹ́ lára ọṣẹ yóò dọ̀ṣẹ́ ewé ọṣẹ léwé ọṣẹ ọmọ jẹ́ bó ti wulẹ̀ wù kí Ìgbò pẹ́ tó láàrin wa Ìgbò ọmọ jẹ́ ẹ má jẹ́ ká fi ejò sórí òrùlé sùn tó ẹ má sì já finá sí orí òrùlé sùn torí pé ó léwu orúkọ tèmi ò fìgbà kan yí padà o
Ààrẹ Laji Abbas ní orúkọ tèmi. Ìtànjá àfìtànṣó òbòrìbòrì dáná tàṣíjù dáná tàṣígbó. Ẹ jẹ́ ká rántí o, ẹ já dìbò wa fún Babájídé Sanwó-Olú. Ẹ jẹ́ ká dìbò wa fún ká fi pa ọ̀tá ní ẹnu mọ́. Àwa náà ti níbi tá a ti ṣe àṣìṣe, iná èsì oṣù gbọdọ̀ jóni ní ẹ̀ẹ̀mejì. Tó, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe àtìlẹyìn fún wa. Táwọn náà bá fẹ́ darapọ̀ mọ́ àwọn ọkọ̀ tó ń ṣe àtìlẹyìn fún ètò Ìtàn Yorùbá, ẹ lè pè mí sórí 08023687432. Títí ìgbà tá a tó pàdé, ìmọ̀ àwọn wípé ejò kò ní rọ́ọ̀lù rẹ̀ pé láyé kó dúró. Ire o. Ààrẹ òǹpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas Ọlọ́run ló rán ẹ asọ̀tàn gbayì asọ̀tàn gboyè o. Iṣẹ́ tó o ṣe títí tó o fi dolóyè nílẹ̀ Yorùbá, ọba Olúbàdàn ló fún ẹ lóyè yìí èyí tó tọ́ sí ẹ. Ààrẹ òǹpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba ló rán ẹ. Ààrẹ òǹpìtàn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa. Ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Laji Abbas. Ìwọ ń pápá ìwọ ń lọ asọ̀tàn gboyè ìwọ lọ́lọ́run fún. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas àpàtẹ ìtàn mọ́kúta o. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá.